ṣe ń dé báyìí o. Kí ni tá a fẹ́ gbéyàwó láàárọ̀ yẹn? Ó ń là kọ́lé tá a pè ní tó bá sọ wípé ọba wàjà. Kí ni wọ́n ń pè ní wípé ọba wọ àjà? Tàbí ká sọ wípé bó la ṣe lè sọ tí àwọn bàbá ńlá wa, àwọn bàbá àgbàlá, àwọn àgbàlagbà tí Ọlọ́run gbé ayé ní lọ́wọ́, tí wọ́n bá papòdà, tí wọ́n dàgbà, tí wọ́n gbó tán rebi àgbáre. Kí ni àwọn nǹkan tó so mọ́ níwájú àtẹ̀yìn àti àárín gbogbo ẹ̀ lágbìyànjú àti sọ? Àtorí wípé ọ̀rọ̀ pọ̀ láàárọ̀ ìta sọ ilẹ̀ sì wẹ̀ kò nílò pé mo tún bẹ̀rẹ̀ sí ní ṣe àlàyé kan tàbí èkejì. Inú mi dùn láàárọ̀ yìí láti ní láàrin wa bàbá wo olóyè evangelist Adéfá Ìwàlẹ̀sí wọ́n bẹ láàrin wa láàrin. Bàbá ẹ mọ̀ káàárọ̀. Ẹ káàárọ̀. Ẹ bá ń kí àwọn ọmọ ará ilé tí mo gbọ́ wa. Mo mọ̀ pé ìgbà tí ó ṣeé ṣe kó jẹ́ pé ewé ti ń pẹ́ bóyá gbẹ̀ kejì rèé tàbí kẹta àbí kẹrin tí ká máa wá sórí ètò. tẹ́ wà sórí ètò. Mo mọ̀ pé kódà ẹ fi tọmọlúàbí sí láàárọ̀ yìí. Ẹ jẹ́ kọ́kọ́ sọ wípé nǹkan ọkọ tí mo kọ́kọ́ fẹ́ràn lára yín ni pé Ọlọ́run fẹ́ sí yín lára. Ẹ sì níwà rẹ̀lẹ̀ tó pọ̀ dáadáa. Ẹ mọ̀ pé gbà tá à ń sọ̀rọ̀ tí mo sọ pé tí èbá ti jẹ́yìn ẹ mọ wulẹ̀ yóò jẹ́ lómi ẹ ṣáà tí ó jẹ́ jáwọ́ bá ṣèṣe ṣùgbọ́n pé ẹ ti ẹ̀ṣẹ̀ wo oṣù barabandẹ mo gbé fún yín mo mọ̀ pé lórúkọ ọ̀gá wa ọmọọba gbọ́lá àdáwọn náà ń gbọ́ ọ báyìí ẹ ṣe àdúpẹ́ pé mo mọ̀ pé kì í ṣe ń tó rọrùn ìfẹ́ aráalé àti ìdàgbàsókè àṣà náà lẹ́yìn ẹ tó bá ń fún ránṣẹ́ fáwọn aráalé lẹ́ẹ̀kan sí. Mo kí gbogbo etí tí ń gbọ́ mi níbi tí afẹ́fẹ́ ètò yìí tí ó bá fẹ́ dé lákòókò yìí nítorí pé ìfanibàbá wọlé ó ní onílé náà ló yẹ ká kọ́kọ́ kí ẹni tí ó sì kí ni kulé irú ẹni bẹ́ẹ̀ ó pàdánù káàbọ̀. Mo kí wa ní ìlọ́kùnrin, mo kí wa ní ìlóbìnrin, mo kí wa lọ́mọdé, mo kí wa ní àgbàlagbà, mo kí orí adé, mo kí ìjòyè, mo kí àṣẹ ìbí, mo kí onílé, mo sì kí àlejò pé ẹ kú ilé. Bàbá wa ẹ ṣeun àwọn náà kì í pẹ́ ẹ káàbọ̀ mọ́ pọ́pọ̀lọpọ̀ náà ni wọ́n ti ń dá yín lóhùn lé. Ẹ ṣé. Mo sọ̀rọ̀ pé tán bá ní pé ọba wàjà tàbí ọba papòdà ẹ bá wa kó látilẹ̀ láti ṣàlàyé pé ẹ mọ̀ pé àwọn èèyàn kan pè wọ́n pè mọ́ Gen Z nísìn wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ òfin bẹ́ẹ̀ mọ èyí tí wọ́n ń pè ní wàjà bóyá ká kọ́kọ́ gbé láti bẹ̀ yẹn. Kí ni ń jẹ́ wàjà yẹn? Ìgbọ́ wàjà yẹn. Ẹ ṣé olóòtú. Tí wọ́n bá ní ọba wàjà nílẹ̀ kóòtù òjìire torí pé bí ẹ ṣe béèrè létí ọ̀pọ̀lọpọ̀ wọn ní kí ni jẹ́ wàjà? Àjàkọ́ sílì ni àjàkọ́ orí òrùlé ni. Bẹ́ẹ̀ ló ní kálukú ṣe máa ń ṣe ń sọ nígbà tí wọ́n mọ ìtumọ̀ rẹ̀. Ìgbà tí bá ṣàlàyé ẹ̀ tán yóò wà tún fún wa ní àpẹẹrẹ ìrìn àjò kan. Torí pé àwọn kan tó jẹ́ orúkọ wàjà yẹn tí wọ́n tún fi máa ń kì wọ́n nínú oríkì. Nílẹ̀ káàárọ̀ òjìire. Ìgbà tá a bá sọ máa yé wa nísìn. Tí wọ́n bá ní ọba kì í kú, ọba wàjà, àkọ́kọ́ à ń jẹ́ kó yé wa pé ìyàtọ̀ ń bẹ láàrin ọba àti ènìyàn tó jẹ́ ẹni tí ó jọba. Ohun tó sì fi mú ọba ju ẹni tí ó jọba lọ ní orí adé tó dé sórí. Èjìgbà ìlẹ̀kẹ̀ tí ń bẹ lọ́rùn rẹ̀, ìlẹ̀kẹ̀ ń bẹ lọ́rùn ọba, ìlẹ̀kẹ̀ ń bẹ lọ́rùn ẹni tó joyè. Ṣùgbọ́n bílẹ̀kẹ̀ bá ń bẹ lọ́rùn ẹni tó joyè tí bá ń bẹ lọ́wọ́ ẹ̀ kò sí adé lọ́wọ́ lórí ẹni tó joyè. Ìdé adé ó ti fi ẹni tó jọba ó ti ṣe ní ẹni ọ̀tọ̀, ẹni ẹ̀sà, ẹni pàtàkì láàrin ẹgbẹ́ rẹ̀ ló ti jẹ́ ìgà.
ààyè yẹn orúkọ tí ń jẹ́ ó ti jẹ́ orúkọ tí wọ́n máa jẹ́ lọ títí ayé orúkọ yẹn ò ní kúrò ńbẹ̀ ẹni tó bá fẹ́ jọba ni wọ́n máa dárúkọ rẹ̀ pé lágbájá ń bẹ lórí àpèrè báyìí ìdí nìyẹn tó fi jẹ́ pé ọba ò lè kú ẹni tó bá jọba ló máa kú. ẹ dákun ẹ bá tún àárín yẹn ṣàlàyé dáadáa. ọba kì í kú wípé ipò ọba kì í kú ẹni tó bá jẹ ọba ló máa ń kú. mo wá ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé àwọn kan bẹ tí wọ́n mú orúkọ yẹn tí wọ́n fi máa ń kíra wọn tó jẹ́ pé létí wa nígbà tí òye wa á wà tún wò pé kí tún nìtumọ̀ oríkì yìí wọ́n wàá sọ pé kábíyèsí ikú bàbá yèyé ọmọ ikú tí kú ò gbọdọ̀ pa ọmọ àrùn tárùn ò lè ṣe ọmọ òfò tó fò ò lè ṣe ipò ọba tó jẹ́ aláàfin Ọ̀yọ́ la fi ń ṣàpẹẹrẹ yẹn pé ipò aláàfin kì í kú àbí ipò ọba wo la rí nílẹ̀ kóòtù òjìrè tí wọ́n sọ pé wọn ò jókòó yẹn mọ́ orúkọ báyìí ni wọ́n tún jẹ́ ní ìsìn kò sí orúkọ tí wọ́n bá ti fi lélẹ̀ yẹn àjẹ́ títí ayérayé ni ìdí nìyẹn tó fi jẹ́ pé bẹ́ni tí ń bẹ nípò ọba bá wá tó bá kú wọ́n ní ọba wàjà ni torí pé ẹlòmíì tún fẹ́ dé ẹlòmíì tún fẹ́ dé sórí ipò yẹn kò dàbí àwa bó ti wulẹ̀ kájọ́ ọkọ̀ tó kákàǹkà tó láyé kájọyè tó lọ́jọ́ tẹ̀yìn bá ti kú irú ẹni bẹ́ẹ̀ ti kú ni ó lè jẹ́ pé kì í ṣe ìké èèyàn ní ọ̀pàdà tó joyè oyè yẹn lè pe lórí èèyàn téèyàn ní joyè yẹn mọ́ pé lọ́dún tí lágbájá ti joyè oyè yẹn ò tún gbérí mọ́ nínú ìlú tá a wà yìí ìdí nìyẹn lórí pé ọba wàjà ọba kì í kú àbọ̀rọ̀ àbọ̀yè mẹ́. kábíyèsí Ọlọ́run ṣùgbọ́n ẹ já wo ìgbésẹ̀ tí ọba bá wàjà àwọn nǹkan wo ló rọ̀ mọ́. ẹ ṣe bí ọba bá wàjà. torí ẹ ti sọ ní ìsìnkú ọba èkú. ọba kì í kú. kábíyèsí Ọlọ́run. bí ọba bá wàjà. ṣe rí kó tó di pé ayé ọgbọ àwọn kan ní ọba yẹn àti ẹ̀ ni wọ́n jọ ń ṣe ìṣàkóso ìlú. kí wọ́n tó fìyàn jọba Ifá ni wọ́n á dá ìlú mi bẹ tí wọn kì í dáfá tó jẹ́ pé ààtò ni ìyàtọ̀ ń bẹ láàrin ibi tí wọ́n ti ń dáfá yanba àti ibi tí wọn kì í ti dáfá tó jẹ́ títò ni tó jẹ́ pé títò ni kí ni ìyàtọ̀ bẹ̀ gbogbo ìlú tó bá jẹ́ pé ọba ti létò tó jẹ́ pé tí lágbájá bá ti jẹ tán kò lé àdáfánú lágbájá lọ́kàn kó tó di pé irú ẹni bí ó tó jọba wọn yìí sábà pẹ́ nípò. ẹ tún àní ń ṣàlàyé dáadáa. wọn kì í sábà pẹ́ lórí oyè oore ọ̀fẹ́ ni àánú ni àǹfààní ni nírú ẹni bẹ́ẹ̀ ó ṣe ní ẹ̀mí gígùn lórí ipò yẹn torí pé ètùtù bẹ̀ ò tó nǹkan agbára ni wọ́n fi débẹ̀. ṣé a lè sọ wípé bóyá torí pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà wọn ti máa ń di àgbàlagbà kan tó gorí oyè torí títò. bí a bá sọ bẹ́ẹ̀. kó tó kàn wọ́n. bí a bá sọ bẹ́ẹ̀. ṣùgbọ́n béèyàn bá pọ̀ mọ́ 100 ọdún tó bá jọba kò sí ní tó ní kọ́ mọ́ dìgbà ọdún láyé. kábíyèsí Ọlọ́run. kò sí ẹ̀rí pé lágbájá ò ní dìgbà ọdún láyé. kó lo 100 ọdún lórí ìtẹ́. kó lo 100 ọdún lórí ìtẹ́. kábíyèsí Ọlọ́run. so kéèyàn jẹ́ ọmọ àdọ́fà ni àdóje ni kò sí tó sọ pé kọ́ mọ̀ lo irú ọjọ́ orí ẹ̀ lórí ipò ìdàgbà kò ní ṣe pẹ̀lú pé lèèyàn fi tètè kú torí pé igi téèyàn bá fojú rí náà a máa gún yàn lójú ẹ sì rí pé àpẹẹrẹ tó Olódùmarè fi ṣe fún wa ni pé igi gbígbẹ á dúró igi tútù á dúró níṣẹ́jú igi gbígbẹ lẹ́sìn mọ rí igi tútù tí ọmọ ìyá
wọ́n á dáfá láti mọba ọba gorí ìtẹ́ àwọn kan ni wọ́n fọba yẹn jẹ pẹ̀lú ìlànà ìlú kọ̀ọ̀kan nígbà tí wọ́n bá wá fi jẹ àwọn tí wọ́n fi jẹ yẹn nínú ìdílé kan lẹni tọ́jọba ti jáde ìdílé ò mú ọmọ oyè láti fà lé àwọn tí ó fi jẹ ọba lọ́wọ́ torí pé ọba ò lè dára rẹ̀ fi jẹ ọba tọ́ba ti wá dórí àpèrè tó ti jọba ó ti dá láṣẹ lérí àwọn tí wọ́n fi jẹ ọba torí pé kì í ṣe nìkan ni ó fi yàn jẹ ó ní négunnégun bí ìlú yẹn bó ṣe wà ló ṣe jẹ́ pé bí ọba ó ṣe kànṣẹ̀ nílùú mi ó yàtọ̀ sí bí ọba mi ò ṣe jẹ wọ́n lè sọ pé nínú ìlú yìí o kó tó di pọ́ ọba ó jẹ odidi òṣùpá 3 lọ́ba yìí ó lò lọ́dọ̀ lágbájá kí ni ọmọ ṣe níbẹ̀ ó ti ní orò ọbẹ̀ àti ìtàn ọbẹ̀ tó dìrọ̀ mọ́ tó fi jẹ́ pọ́ba yẹn ibẹ̀ ni ó wà nípa àwọn ìrìn àjò báyìí béèyàn bá ti wá dórí àpèrè yìí tó ti jọba bírú ọba bẹ́ẹ̀ bá wá ti wàjà ẹni tó mà ti dé olúnàmú òun náà ni ọmọ àti lo ẹ̀ ó ní ọmọ gbàrà tó bá ti kú ìlú kọ̀ọ̀kan ìṣe wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni o ó ṣeéṣe kó jẹ́ pé lẹ́ni tó máa kọ́kọ́ gbọ́ ẹni tó bá gbọ́ ó láwọn ẹni tí wọ́n lọ rí ránṣẹ́ sí àwọn míì tó máa ń lé tutù tí wọ́n ṣe nínú ìránṣẹ́ sí yẹn ẹni tá a ránṣẹ́ sí níṣẹ́ tó máa ṣe náà ni bóyá nígbà tí wọ́n fi jẹ pé lágbájá níjọ́ tá a bá ti fi lágbájá joyè tó bá ti dórí mo pè ní ìránṣẹ́ sí yẹn tí wọ́n bá ti wá lágbájá àti ránṣẹ́ o àti ránṣẹ́ ọba o wọ́n lọ bá ti wàjà lọ́gán náà ní múra sílẹ̀ ọmọ àti tún wá gbogbo ètò tó bá yẹ kí torí pé tá a bá ń dákò ètùtù létí ẹni tí ò yé kíní kan wọ́n fẹ́ pààyàn ní o ẹ̀hún kíní kan àwọn tí ó bọ́ bá lọ àwọn tí ó bọ́ bá kú àwọn tí ó ṣe kíní kan rárá. ìjayà ti wà nú ọ̀rọ̀ ètùtù yẹn. ìjayà ò sí nínú ọ̀rọ̀ ètùtù àwa la gbé ẹ̀rù ìjayà sáwọn ènìyàn lọ́kàn fẹ́rẹ́kúfẹ́ gẹ́gẹ́ bí orin Ìjẹ̀bú ẹ̀rù la fi ń dá bara wa. alárokò ńkọ́ lórí pé ọba wàjà iṣẹ́ tí wọ́n á rán láti ìdílé ibi tí ọba ti wàjà tàbí láàfin tí ọba ti wàjà nílànà ìlú yẹn gbogbo ẹni tí wọ́n lọ rèé bá láti lọ rèé sọ pé lágbájá ó ti ṣípò padà àrokò náà ni wọ́n máa mú lọ kì í ṣẹnu ni wọ́n fi sọ gbogbo tí wọ́n máa mú lọ sọ́dọ̀ ẹni tí wọ́n máa sọ fún àrokò ni wọ́n máa mú lọ kì í ṣe pé wọ́n kàn dé wọ́n sọ pé báyà kásá báyà káwòdì ó ní tí wọ́n fi léra wọn lọ́wọ́ tí wọ́n bá ti rí wọ́n ti máa tó ṣẹlẹ̀ ìmúkíní yẹn dání ara ètùtù ni ìfífún ẹni tá a fẹ́ fi fún ara ètùtù ni ìgbà ká tó ṣe bó ṣe yẹ ká ti ṣe ara ètùtù ni torí pé kí ló dé tó fi jẹ́ tutù gbogbo ń tà ń ṣe yìí kó lè tùbà kó lè túṣẹ torí pé bí wọ́n ṣe ń ṣe nìyẹn kí gbogbo ìrìn àjò kó lè bá a rí bó ṣe yẹ kó rí nígbà tí wọ́n bá wá ṣe kínní ìlẹ́lẹ́kajìká yẹn ìlú á gbọ́ bí ìlú bá ti gbọ́ ó ti dáa tó tí wọ́n bá wá fẹ́ sin ọba ìsìn ọba ipò àtọ́lá tólódùmarè tó gbé tí ń jọba sí nílẹ̀ kóòtù òjire ọba kúrò lẹ́ni tá a máa ṣe òkú rẹ̀ bí ògòlóńtó àdìrẹ ìyàwó ẹ̀mí bí wọ́n ṣe máa ń ṣe àdìrẹ ìjọ sí tí wọ́n máa ṣe báyìí ògòlóńtó àdìrẹ òkun rárá. ọba igbó tá a fi ń dẹ́rù bá gàrí àgbọ̀dọ̀ sàn tí ọba tó jẹ́ pé nígbà tí ń bẹ láyé amọ̀pò tó wà tókù rẹ̀ bá wá kú tó bá wá di tẹ́nìkan bá ń fọwọ́ gba orí ẹ̀ pé lágbájá àṣẹ gbogbo títán náà ní ọ̀dùnrẹ́yìn àṣà wa ò fààyè yẹn sílẹ̀ ó ti lo ìgbà títí ẹ̀ ó ti lo àkókò títí ẹ̀ ó ti kúrò lórí ipò yẹn. ìyẹn túmọ̀ sí pé tó bá ti gbádé léèyàn lórí báyìí tí ó fi wọ kóòtù lẹ̀sùn ipò ọba yẹn àtòkú àtàyè rẹ̀ ó yíká ni. nítorí pé ó yíká ni
nítorí pé nínú oríkì ọba ẹni pé aláṣẹ igbákejì òrìṣà. Igbákejì òrìṣà tí wọ́n túmọ̀ sí ìtumọ̀ ẹ̀ ni pé kò sí iye ọdún tàbí àkókò tẹ́nìyàn dàgbà jù láti jọba, gẹ́gẹ́ bí ọ̀tá ń sọ lẹ́ẹ̀kan èèyàn bá pọ̀ ọmọ 100 ọdún, ṣùgbọ́n wá rántí pé lọ́jọ́ tó dépò ọba yẹn ìlàṣẹ bẹ̀rẹ̀ látẹnu rẹ̀. Gbogbo ẹni tá a bá pè lẹ́ni oríṣàdá lọ́jọ́ tí a ti ṣẹ̀dá ẹ̀ ẹni tí ń di agbára, iṣẹ́ yẹn ló ti wà lára rẹ̀. Ìwà lára wọn pé lágbájá sẹ́mọ̀ ẹni tó bẹ̀rẹ̀ iṣẹ́ ìyanu láti ìjímìjì orí ẹni ẹ̀ tó wá ṣe tó ti ṣe 100 ọdún tẹ́nìkan wá ṣe dé ipò 100 ọdún, ìrírí ṣàgbà o. Ẹnìkan sì tó ẹnìkan sọ́nà. Ìrírí orí ìtẹ́. Ẹnìkan tó ẹnìkan sọ́nà jura wọn lọ. Ìdí nìyẹn tó fi jẹ́ pé gbogbo tí ń jẹ́ òrìṣà tí ń jẹ́ àwọn ẹni oríṣàdá kì í ṣe ipò ọba. Oríṣàdá. Kì í ṣe ipò ọba ní bàbàrà ẹni wọ́n wà mọ́yà bí kì í ṣe iṣẹ́ tẹ́nìkọ̀ọ̀kan wá ṣe láyé. Àwọn ohun yẹn wá ni wọ́n parapọ̀. Ògún ẹ wá, Ọbàtálá ẹ wá, Ọ̀ṣun ẹ wá, Iyemọja ẹ wá, Báyànrìn ẹ wá, Ọya ẹ wá. Ẹ jẹ́ ká parapọ̀ ká fún ẹni ní àṣẹ kó máa darí ìlú. Wọ́n wá yọ ẹ̀sà láàrin àwọn ènìyàn láti fi ṣe olórí àwọn ènìyàn. Kì í ṣe òrìṣà ni ó jẹ́ olórí lé àwọn ènìyàn lórí. Nínú ènìyàn ni wọ́n ti mú ẹni ọba jáde. Tó bá ti wá wà nípò ọba yẹn, àwọn ò gbé agbára àtàṣẹ lé lọ́wọ́. Òrìṣà kọ́ ni ó darí ènìyàn. Nínú ènìyàn ni wọ́n ti mú ẹni tí ó darí ènìyàn, torí pé ajáwò yìí yóò mọ ehoro ìwòyí lé. Bálàyé ẹ̀ bó ṣe ń jẹ́ nìyẹn. Ẹ jẹ́ ń dátọ́ mi náà. Tí n bá dé, ta ló lọ́ba? Tọ́ba ló nira rẹ̀. Eléyìí ó tàmọ́lẹ̀ sí pé ṣé kábíyèsí lè sọ pé n tí mo fẹ́ kẹ́ ẹ ṣe sí mi rèé. Kábíyèsí bàbá mi. Nígbà tá a bá dé, a mọ̀ ṣàlàyé. Ìkànnì Tòǹgbàálẹ̀ ń gbọ́, ẹ mọ́ gbàgbé babawo evangelist Adéfá ìwà lẹ́sìn. Àwọn ni àtijọ́ ń sọ̀rọ̀ látàárọ̀. Ẹ mọ́ gbàgbé ọ̀rọ̀ pọ̀ ńlẹ̀ tí a sọ lórí pé wọ́n ní èèyàn ò lè tẹ̀sẹ̀ bọ́dọ̀ kó mọ́ kígbe òtútù. Ayẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ẹ mọ́ gbàgbé nọ́mbà tẹ́ pè sí tí a bá ṣojú òpó lẹ̀ o ní 070 30 78 40 59 àti 080 77 64 78 02. Saturday special pẹ̀lú mọ́gàjí Ọlálékan efficient. Ẹ má yí kó bẹ́ẹ̀ à ń bọ̀. Káàbọ̀ padà bàbá wa olóyè evangelist Adéfá Ìwàlẹ̀sìn, ẹ káàbọ̀ padà. Ẹ ṣé. Mo béèrè béèrè kan lẹ́ẹ̀kan pé ta ló lọ́ba? Ẹ ṣé bàbá mi. Àwọn olórin kan máa ń kọrin kan. Kọ́ má jẹ́ pé orin yẹn ni ó kọ́kọ́ lọ sórí àwọn èèyàn nílé. Tí wọ́n wá sọ pé ìdáhùn àwọn ọmọdé mọ́ orin tí wọ́n ń kọ yìí o tàbí orin táwọn ń kọ yìí o. Àwọn ẹlẹ́sà máa ń kọrin kan pé owó lè kó ní o, ará Ọ̀yọ́ lọ́lọ́ba, owó lè kó ní ará Ọ̀yọ́ lọ́lọ́ba. Àlàyé ti di ọ̀tọ̀ lórí pé ta lẹni tó ní ọba. Ààyè méjì lọ́ba ń sojú. Ọba ń sojú ìlú, ọba sì ń sojú ayé. Ó ń sojú ìlú. Ó ń sojú ìlú. Ó ń sojú ayé. Ó sì ń sojú ayé. Kábíyèsí Ọlọ́run. Ojú ayé tí a ní ọba ń ṣe. Ṣé ìlú kọ́ láyé ni? Nínú ìlú náà láyé wà. Nínú ayé náà nìlú wà. Mo fẹ́ kí àlàyé yẹn ó fẹ̀. Ló jẹ́ kí n ní òjì kí n dúró sórí pé ọba ń sojú ìlú nìkan. Torí pé èèkàn mẹ́ta ni mẹ́rin ni tí ń jẹ́ èèkàn láyé. Èèkàn àkọ́kọ́ ni pé n tí máa bẹ lára ògiri tí wọ́n sọ pé eléyà ń fa sọ́kọ. Èèkàn lẹ́ẹ̀kejì nínú ìbí ọmọ ìyá wọ́n á mú èèkàn jáde pé lágbájá ọmọ 6 ló bí, ọmọ 7 ló bí, ọmọ 10 ló bí. Lágbájá ni èèkàn níbẹ̀ tí ọmọ sojú
ọmọ ìyá yẹn tí ọmọ sojú wa ni ìyàwó márùn ni bàbá wọn fẹ́ ó yẹ pé ẹnìkọ̀ọ̀kan wá nú ọmọ tí wọ́n bí ọmọ kọ̀ọ̀kan tó bá jẹ́ èèkàn nínú ọmọ márààrún tí ìyàwó wọn fẹ́ ìní ọ̀wà sojú bàbá yẹn tọ́rọ̀ bá wá tó débi pé ó ti tó débi ẹbí wọ́n wà tó pé ní ìkí àti bí lágbájá lẹ́ẹ̀kan ní ìkí àti bí lágbájá lẹ́ẹ̀kan wọ́n wà tó yọ èèkàn nínú ọmọ bàbá yẹn tó jẹ́ pé nìkan ni ìyẹn ni pé gbogbo ìyàwó márùn téèyàn fẹ́ gbogbo ọmọ téèyàn bí ìkan náà ni ó tó jẹ́ èèkàn fún wọn bẹ̀ ìjẹ́ èèkàn yẹn ó lè jẹ́ pé níyẹn la máa lò tá a fi lédu oyè ilé pé lágbájá olólórí ilé yìí o èèkàn lé nìyẹn èèkàn ẹlẹ́ẹ̀kẹta ilẹ̀ èèkàn lù stakeholders tó bá jẹ́ ọ̀jọ̀gbọ́n nílùú níjọ́ tí ìlú bá fẹ́ ní àtúntò tó fẹ́ ní àtúnṣe tó fẹ́ ní wọn ní ó yẹ pé àwọn èèyàn ẹ pè wọn lórígun àfíyá wọ́n wá lọ rèé bá ọba jíròrò èèkàn ìlú lọ́ba béèyàn bá wọnú ìlú ẹni tá a kọ́kọ́ béèrè tórúkọ rẹ̀ tí ò mú tí ò nira àti tètè ṣàwárí ìlórúkọ ọba jẹ́ àwọn míín náà sì ń bẹ bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ èèkàn ìlú tí wọ́n sọ pé bẹ́ẹ̀ máa ní adákùnyàn márùn mẹ́fà lẹ́yìn bàbá dákọ̀ lágbájá àwọn èèkàn náà ló nìyẹn èèkàn àgbáyé tó ń bẹ ìjẹ́ èèkàn àgbáyé tí wọ́n bá sọ pé ìlú Ìbàdàn wà ní ìlú bá sọ ogun mọ́ lánàá torí pé ó ti di ẹni ayé ni mo sì sọ pé nínú ìlú láyé wà nínú ayé nílùú wà ọ̀nà méjì lọ́ba ń sojú ọba ń sojú ìlú ọba sì ń sojú ayé torí pé kí ìlú yẹn má bàjẹ́ ńlójúṣe ọba lọ́jọ́ tá a bá wá nílò ìlú yẹn tàbí agbègbè yẹn fún rí àjò tó níṣe pẹ̀lú ayé ìran ọba yìí náà ni ó tún gbéra ńlẹ̀ ni ó fi sọ pé ẹ̀bù ayé gbogbo ni mo rú lọ o kì í ṣe tèmi nìkan gbogbo tí ń jẹ́ olórí láyé iṣẹ́ ni iṣẹ́ ni tí ń jó lórí ó ṣe kò sí fún àyè ìgbádùn ọ̀pọ̀lọpọ̀ tàwa nílẹ̀ kóòtù òjire tàbí lórílẹ̀‐èdè Nàìjíríà a rí àyè ipò aṣíwájú gẹ́gẹ́ bí ipò ìgbádùn ó ní òjò kó ti dáa ju bá ṣe ń ṣe ìlọ iṣẹ́ àṣelàágùn iṣẹ́ tá a bá ṣe ní ọ̀sọ̀wádìí olóko lẹ́yìn wọ́ọ̀lá tó ń sọ pé lágbájá orúkọ rẹ̀ ò parẹ́ orúkọ rẹ̀ ò parun bí àlàyé ṣe ń tẹ̀síwájú pé tàwa ló ní ọba ìlú lọ́lọ́ba ìlú ló ní ọba ọba ò nira rẹ̀ nítorí pé ilá ò ní ga jónírè lọ ẹ má jẹ́ ká tara wa ìṣàkóso ọ̀nà ìṣàkóso ètò ìjọba ilẹ̀ kóòtù òjìrì ni wọ́n ti mú o gbogbo èmi ní House of Assembly House of Senate gbogbo èmi ní Parliament ilé asòfin kan kìnní kankan gbogbo ẹ̀ pátá ló létò láàfin láì fi ráwọn olóyè bẹ́ẹ̀ ni lólóyè ìdí nìyẹn tó fi jẹ́ pé bẹ́yàn bá ti dórí àpèrè ọba oyè títí láéláé ni o ṣùgbọ́n bí ọba bá ṣe àṣemọ́ṣe àwọn kan náà ni ó tún jíròrò pé ibi tá a bá dé yìí bàbá yìí ti borúkọ ìtàn ìlú yìí jẹ́ a sì gbọ́dọ̀ bẹ́ níbi kọ́ bàjẹ́ àfi ká wá ọmọ oyè míì tuntun àwọn míì ni ó ṣe àwọn tí wọ́n ṣeun àwọn tó ní ọba nù àwọn wà ní wọ́n gbé agbára àtàṣẹ lé ọba yẹn lọ́wọ́ láti máa darí wọn ìlú ló ní ọba ò nira rẹ̀ nínú ibi tá a ti tó mọ̀ pé ìlú ló ní ọba bẹ́ẹ̀ bá ń bẹ lórí àlééfà tí bá ń bẹ lórí ipò ọba ṣàdédé wọ́n kàn lè dé kí wọ́n mú ìyàwó wá fún wọn ní ẹni tó ń fẹ́ rẹ̀ ìlú ló mú ìwá fún wọn ṣàdédé wọ́n lè dé kí wọ́n sọ pé ẹ̀bùn èrè a fi ṣe ìwọba ní ìmọ̀rírì wọ́n lè rọ́kọ̀ wá wọ́n lè kọ́lé kò sí tẹ́nìyàn ò lè ṣe fọ́ba torí pé àwa la fún níṣẹ́ tí ó máa ṣe pé má lo oko má lo odò mọ́ ẹni tó bá sì déwúrẹ́ mọ́lẹ̀ ó fún ní tó máa jẹ ìdí nìyẹn tó fi jẹ́ pé kárẹ̀rù ká sọ́là máa bá nínú ààfin a kì í rí gbèrú mi níbẹ̀ o
pé mo mú nǹkan láàfin. mo mú nǹkan lọ ààfin ni o. kì í ṣe pé mo mú nǹkan kọjá ààfin wọn á ní kí ní ewu mi. kí tó ló wọ ìlú lónìí. inú sì jẹ́ pé tó bá wájà kó tó di pé wọ́n sọ fún gbogbo ayé ohun tó bá jẹ́ ń tó wúlò fún ẹbí yẹn wọ́n á ti kọ́kọ́ mú kúrò níbẹ̀. torí níwọ̀n tó bá fi lè jáde. tó bá fi lè jáde pé ọba ti wàjà ààfin ti di títì pa torí ìlú lọ́kọ̀ ìlú ló ní èyí tí wọ́n bá fẹ́ yọ̀ǹda fún ọ ọba gangan tẹ̀ ti mọ ètí tọ́jẹ́ tiẹ̀ ó ti mẹ̀tọ́ ìlú. yóò ti mọ sọ fún ọ pé eléyìí ẹ mọ̀ gbé wá àfin. bẹ́ẹ̀ ni ẹ mọ̀ gbé wá àfin kọ́ kì í ṣe ẹ mọ̀ gbé wá àfin. sẹ́rí ayé lọ́dayé ni ọba ló jẹ́ pé ọláàfin ọwá tún lọ yọ lẹ́kọ́ àgbàrá wa gbọ́mọ ni. pé ọ̀tọ̀ ní ààfin yín mọ̀ ṣèpàdé láàfin. pé ààfin yẹn ní tìlú ilé yìí ní ilé tèmi náà àgbàrá wa gbọ́mọ ni nǹkan tí ń bàjẹ́ la fi ń rírìn àjò bẹ́ẹ̀ gbogbo ètò gbèsè ayé ọba nínú ààfin ni ó ti lò. bí ọba bá wàjà ìyàwó tí ọba ti ń bẹ lórí àpèrè yẹn fẹ́ tó fi kú tó fi wàjà yẹn inú ààfin ni ó máa gbé ààfin máa nílé fún àwọn yẹn ni wọ́n máa ń pè ní ìyá ààfin kì í ṣe gbogbo obìnrin la máa ń lò ìyá ààfin fún o. tó wá di ìyá ààfin tó di tọ́lé fọ́nká. tó di tọ́lá fọ́nká ní tẹ́lẹ̀ mi ọkàn wọ̀ sọ pé èmi ìyá ààfin ọkọ ẹ ti kú ni sẹ́yìn ọba ni ó ni no a lè jẹ́ ìyàwó ọba tó ti kú títún gbénú ààfin ni wọ́n máa ń pè ní ìyá ààfin. torí wọn lè gbé ta. ṣùgbọ́n bí tá a bá yé délé ní àjọṣepọ̀ yẹn á ti bàjẹ́. lágbájá tó jẹ́ pé ńgbà tí ọkọ mi ń bẹ lórí oyè mo mọ bó ṣe fẹ́ kí lò túmọ̀ lórí èmi á ní mọ̀ gbénú ààfin ọ̀yá ẹ̀yin ọmọ mi Amẹ́ríkà yá London yá ibi tó lọ náà ẹnìkan ẹni darí ayé mẹ́ èèyàn mẹ́ta ní darí ayé. ọ̀hún tí ìyàwó ẹ mọ́ bínú kéèkàn bí bóyá tí ìyàwó olórí tó ṣẹ̀ dé láàfin tó wá sọ wípé wọ́n sọ di tẹ̀ náà lóṣèlú pé ọba lágbájá tẹ̀ náà tí wọ́n ti lọ káwọn olórí kan kó láàfin. bẹ́ẹ̀ kí wọ́n kó láàfin. ifá rẹ̀ ń bẹ tọ́pọ̀ ogun ọ̀rọ̀ tá à ń sọ àwọn ifá tó lè fìdí ẹ̀ múlẹ̀ wá bẹ́ẹ̀ ká lè kì tọ́pọ̀ yàtọ̀ rẹ̀ ifun tó ní ṣe pẹ̀lú ìrìn àjò ààfin yẹn bẹ́ẹ̀ ni torí pé níwọ̀nba àgbà tí ọkọ yẹn tó bá ti dórí àpèrè yẹn ó ti di ọkọ fún ìyàwó èyí tó bá fi lẹ̀ ó ní ọmọ sí tó wàjà wọ́n mọ̀ jẹ ayé tí wọ́n kú ni. kábíyèsí ọlọ́pẹ́ ayé tó lórí tó jẹ́ nísìn tó wà náà ni àwọn olórí. wọ́n mọ̀ jẹ ayé tí wọ́n fi kú ni ó ní ọmọ pàṣẹ lé wọn lórí. ìyẹn olórí tí ọba wàjà. bẹ́ẹ̀ ni nítorí pé fún bí àpẹẹrẹ ká wá sọ pé ọba fẹ́bìnrin kéke kọba ó tó kú ṣé ètò ìgbésí ayé ẹni ń pin ni àpẹẹrẹ ń bẹ fọba ọba ò ní fẹ́bìnrin ká wá tún sọ pé irú obìnrin bẹ́ẹ̀ ńlá gbàlà fi ń yanràn rárá o. ẹnì ó wà tó wá lọ mọ dáná rẹ kò ní. rárá ìgbé ayé rẹ ó ti di tọba torí pé wé tọba ti pẹ́ lára ọṣẹ ó ti dọṣẹ. abẹ́fun láì kí n sáré kí fẹ́ẹ̀ kan kí n ẹ kí. Ọ̀rúnmìlà jẹ́ kó yé wa nípa bí ní àjò ìtọ́jú inú ààfin yẹn ṣe máa ṣe ń jẹ́ ó ní ọ̀pẹ ọ̀wá wá ńlọ́balẹ̀ lọ́ta korokoro dẹ́mọ́ra adífá fún aláàyè níjọ́ tí ń lọ rè gbé mọ́yẹn níyàwó aláàyè ọba ni ọwọ́ afẹ́ lọ rè gbé mọ́yẹn ó fẹ́ lọ rè gbé níyàwó ó fẹ́ lóbìnrin nígbà tó fẹ́ ìyálé kan tí ń bẹ ńlé kí wọ́n tó gbé mọ́yẹn dé ìyálé yìí bí ọmọkùnrin tó jẹ́ pé òun ni àrẹ̀mọ ṣẹ́ẹ̀sì mọ̀ pé oyè tí wọ́n yẹ fowó jẹ lóye àrẹ̀mọ ọba tàbí ọlọ́mọ ọba wọ́n yẹ fowó jẹ tó o bá ti sọmọ ọba ìsọmọ ọba. wọ́n wá gbé àwọn lọ sọ fún kábíyèsí pé kábíyèsí bàbá abá àrẹ̀mọ lóko lónìí tó jalè o kábíyèsí ní ọmọ ọ̀hún epo àbá ìrówó rà ó ní wọ́n lọ rè túlé ẹ̀ ó ní tí wọ́n bá ti bá iṣu níbẹ̀ tọ́jú ọmọ sùn tí wọ́n sọ
ó ní kí wọ́n má mú òdodo ohun tí wọ́n fi pa. kábíyèsí Ọlọ́run. ọba ló sọ bẹ́ẹ̀. mọ́yìn tó gbé níyàwó yẹn ń bẹ pẹ̀lú ẹ̀ pọ́rọ́ lọ́yọ́ jáde ó wá lọ sí ilé àrẹ̀mọ. tí bàbá sọ rèé o. ọ̀rọ̀ báyìí ṣe é wáṣu ó lóun wáṣu o ikú ti dé o. ó ní kí lòun ṣe báyìí obìnrin ní ọgbọ́n bẹ tá a dá ọwọ́ mú àwọn su ni wọ́n ń tò sínú ìkòkò ó mú agbè kété ó gbé lọ sódò ni wọ́n ń pọnmi lé iṣu àwọn su yẹn lórí kété tó pọnmi tán nígbà jẹ́ pọ̀rọ̀ àfin ìyá làwọn ẹni tí ó gbéra látàfin ní ẹdẹ wọ́n túnú lé wọn rí su bó lọkùnrin bó ló ṣe rọgbọn ìdá ẹni tá a ti ń sọ ti pé tá a ti òkè ọjọ́ òní ní ọyẹ kìtì tá a mọ̀ pé òun ló gbéṣu kòrò. tá a mọ̀ pé òun ló gbéṣu wọ́n bá filẹ̀ wọn lọ sáfẹ́ padà wọ́n ní kábíyèsí ọ̀rọ̀ wọ ọ̀dájú o ọba tó bínú sí hàn pé ẹ̀rí tẹ́ ẹ rí pé kò sídìí kò sẹ́rì fún lè wá ń bá mi sọ sẹ́fẹ́ bó kọ rẹ̀ jẹ́ ni ó tó ní díẹ̀ sàn. ẹnu mi lòun fẹ́ pẹ́ sí ọba yẹn wá kú wọ́n wá mú àrẹ̀mọ wọ́n fi lédu oyè bàbá ẹ̀. ó dọba. mọ́yìn ìyàwó inú ààfin ní gbé. ìyàwó bàbá rẹ̀. ìyàwó bàbá ẹ̀. tó bá dìgbà mí kọ́lọ́mọ́ kàtún rí ẹ jẹ́ ká wá sọ lórí opó ṣuṣu sọ yẹ ká máa súpó àbí ó yẹ ká máa súpó kí ni ìhà wo ni àṣà Yorùbá kọ sí kí nìyẹn máa súpó. tá a rí bí n tí ò dá ní ìsìn. bọ́dà bí ọ̀dà ẹjọ́ díjọ́ ètò ṣé Ifá faramọ́ àbúfọ̀ faramọ́ lórí opó ṣuṣu á padà wá lórí ẹ̀ àlàyé ọ̀tọ̀ ni kí nìyẹn súpó. tọ́ mọ́yìn bẹnu ààfin ọba tó náà járò lẹ́gbàá yẹn ó ti jọba ó lóbe tiẹ̀ wọ́n jọ ń gbénu ààfin ni ó wá tó nǹkan bí ọdún kẹrin tó ti wà lórí àpèrè lọ́ba òbí owó tí ẹ̀ wọ ìyàrá mọ́yìn rí ṣebí ìyàwó bàbá àwọn ẹni ọ̀sán lẹ́rú ló lẹ́rú ó wá gbéra ó wọnú ìyẹ̀wù rẹ̀ nígbà tó dé mọ́yìn gẹ́gẹ́ bí obìnrin tó fẹ́ ṣèṣe obìnrin ló bá ní láti yẹ ọdún ìwá ìyàrá tẹ́ ẹ̀ kan lẹ́kùn bẹ̀ lọ́dún kìíní ọdún kejì ọdún kẹta tó wá dọdún kẹrin ní ìsìtẹ́ wá sọ pé ẹ dé. òun sì ń sọ gẹ́gẹ́ bí èrò pé láti yẹ ọjọ́ yìí inú bí ọba èmi ni mo wọ ìyẹ̀wù rẹ wá lọ wá tún sọ fún mi pé mo pẹ́ dé àbíbò. pé mo pẹ́ dé ó ní wọ́n lọ pa ó sì ní ìrìn àjò ògbó tó bó mú dání báyìí tó pé tó bá ti fi kan rí ẹ̀ tó bá ti sọ ẹnìkan kan ò lè yí padà nígbà tó bá ń bẹ láyé ọ̀rọ̀ tó bá sọ ẹnìkan kan ò lè yí padà àfọlọ́ ẹnu mi lòun fẹ́ pẹ́ sí wọ́n ti mú débi o ibi tí wọ́n ti pa nígbà fẹ́ bẹ́ orí ẹ̀ wọ́n ní sọ ọlọ́run àbẹ́ olóhùn lọ́rùn ẹ̀yọ kan tí a bá lè jẹ́ kí wọ́n bá gbà wọ́n láàyè wọ́n ní ọmọ òun pé kábíyèsí wa wọ́n pé kábíyèsí dé kábíyèsí dúró lójú ayé mọ́yìn ọlọ́pẹ̀ ọ̀wá wà ń lọ́balẹ̀ ńlọ́ta korokoro dẹmọ́ra dífá fún aláàyè eléyìí tí ń lọ rè gbé mọ́yìn níyàwó ṣé ẹ mọ̀ pé aláàyè ló kọ bàbá ọba náà ti máa jẹ́ aláàyè báwọn ó ní aláàyè mo kí ọ pẹ̀lẹ́ o aláàyè mo ní kí ọ dákun ìràwọ̀ ẹ̀bẹ̀ sí ni o pẹ̀lú omi jẹ́ àtẹkùn lójú ó ní bọ́ ọba rántí ọjọ́ pété kọ́ọ̀ránjọ òun náà pété kọ́ọ̀rántí ọjọ́ ìkòkò àmùmẹ́fà eléyìí tó kún fún kìkìdá omi èyí tó kún fún kìkìdá ewúrà ọ̀rọ̀ tí ò sojú ẹnì kankan. níbi tá a jọ pa sí. pé lọ́jọ́ tí kú fẹ́ pàwọ́
aláàánú rẹ ni mo jẹ́ bọ́jọ́ títẹ̀ tòun náà bá délé ní tó bá rí tòun rò jálàánú tòun náà. Ọba ní ọ̀sọ́rọ̀ tó bá máa sọ tí máa yẹ o ṣùgbọ́n ọ̀rọ̀ tòní ó yẹ. Abẹ́rí ti yọ ìdà nínú àkọ́ bá ọ̀bá ní tó fi gún lọ ebi gúnra rẹ̀ ọ̀lẹ́bí ni. Kò gbọ́dọ̀ padà láì jẹ́ kó bá ṣe. Kò gbọ́dọ̀ padà láì jẹ́ kó bá ọgbọ́n ọba kí ni wọ́n tó pa lọ eléyìí ti mẹ́lẹ̀ ọ̀rọ̀ tó sọ èmi rẹ̀ ló yé. Ṣé ẹ mọ̀ pé tí mo fẹ́ mú jáde nínú ìtàn Fátìmọ́kì ni pé obìnrin tó bọ́ba àná lò bá ọkọ ọba tòní ní ẹ̀kọ́ nù ẹ̀kọ́ kì í tán èèyàn kọ́gbọ́n títí téèyàn fi wà ní tí yóò fi kú láyé ni. Ara àlàyé ibi tí Fati fi dí ẹ̀mú lẹ́nu pé àwọn ìyàwó tó bá bá ní nínú ààfin náà ni ó wà. Tọmọtọmọ kó tó di pé ní kálukú náà wọ̀ rẹ̀ tẹ̀ ló. àwọn jẹ inú ọba yẹn náà wọ́n máa jẹ tí ìkókò ní. Nígbà tó jẹ́ pé ọba ò níṣẹ́ tí ń ṣe ìlú ni ká mọ́ tanra wa tó bá yẹ pé níjọ́hun ipò ọ̀lẹ ńlọba wa mójútólé pàṣẹ. ẹ ṣe báyìí. Ṣé mọ̀ pé bí ọlọ́gbọ́n tó bá kọ̀ láti ṣòfin tó ní kò ṣe nǹkan kan èyí tó mú gọba ṣe náà ní ọ̀fara mọ́. Kábíyèsí Ọlọ́run. Bó tilẹ̀ kéèyàn lágbára tó nínú ìlú agbára èrò tó tọ́ba kò dàbí ayé ti sẹ́yé o tá à ń bọ́ bá pínlẹ̀ torí pé àjẹ́ bó ti yẹ ká jẹ́ bá a bá jẹ́ bó ti yẹ ká jẹ́ ayé ọba tí bá ń bẹ láyé yóò lọ rèé fàbọ̀ fáwọn tó rán níṣẹ́ kó tó di pé òun náà ràn yàn àbọ̀rọ̀ àbọ̀ yìí. Ẹ jẹ́ wá mọ̀ pé ẹ̀sìn nínú ṣàkóso ẹja wo ẹ̀sìn nínú ìjẹ ṣe mọ̀ pé ẹja kọ́kọ́ wo ẹ̀sìn àṣà wa ọ̀kí ká sọ pé ẹ̀sìn nínú ìgorí ìtẹ́. Ẹ̀sìn nínú ìgorí ìtẹ́. ká tó wá mo ti ń lọ sí ẹ̀sìn níbi bọ́ba Wájà á lọ bẹ̀rẹ̀ ẹja kọ́kọ́ gbé láti bẹ̀rẹ̀. Ẹ ṣe ẹ̀sìn nínú ìgorí ìtẹ́. Ẹ ṣe. Ìjà sáà tẹ̀lé sọ pé ó ní nǹkan kan tó. Ṣe rí irọ́ ni ẹ̀sìn kò sì sí òfin orílẹ̀-èdè Nàìjíríà tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn. Ibi tá a ti mọ̀ ẹ jẹ́ kí n lo mùsùlùmí kí n fi ṣe àpẹẹrẹ kí n lo Christian láti fi ṣe àpẹẹrẹ. Orúkọ tí wọ́n ń jẹ́ Christian Association of Nigeria, Muslim Association of Nigeria. Ìgbà tí association yẹn tó bá dúró wọn ò bá wà máa rẹ́gísítà fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn pé kíní kan lábẹ́ wọn ló wà kíní kan wọ́n ti gba torí pé association ti gba certificate ibi tó bá dẹ̀ wọ̀ náà lè pẹ́ ká sí. Àṣà wa ìṣe wa ìṣẹ̀ṣe wa ṣẹ̀gbẹ́ mẹ́ta la dákọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmúlẹ́sìn amúnírìn àjò tó ju ẹ̀sìn lọ ni torí pé nínú ìṣẹ̀ṣe yìí onírúurú ìlànà la lè mú jáde tó máa jẹ́ tó wúlò fáyé ṣùgbọ́n nínú ibi tán bàbá wa tí wọ́n ti bùkù láwọn àyè ibì kan ni pé wọ́n hàn tètè sọ kí níyẹn di ẹ̀sìn láti jẹ́ kí ilé ìjọsìn náà lè pọ̀. pé bá a ṣe ní ilé ìjọsìn mọ́ṣáláṣí ṣọ́ọ̀ṣì. kó jẹ́ pé ilé ìjọsìn oníṣẹ̀ṣe náà máa pọ̀ lọ bẹ́ẹ̀ iṣẹ́ tí ń bẹ nínú ẹ̀ làwọn mójútó. now ìlànà ẹ̀sìn sísìn ó ti wá yí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn níṣẹ́ pé tí wọ́n bá sọ pé lágbájá kò mọ̀ lẹ́sìn a ti rí ẹni yẹn gẹ́gẹ́ bí ẹni tí ò mọ Ọlọ́run. bẹ́ẹ̀ sì ni kò pẹ́ ni tó dẹ́ṣẹ̀ mọ́ wọ̀nà ká kéwú ká Bíbélì kò pẹ́ ni tó dẹ́ṣẹ̀ mọ́ kò pẹ́ ni tó dẹ́ṣẹ̀ mọ́ wọ̀nà ká kéwú ká Bíbélì o ká kéwú ká Bíbélì kò pẹ́ ni tó dẹ́ṣẹ̀ mọ́ wọ̀nà. ṣé náà yẹn ń bẹ ẹ sọ̀rọ̀ yẹn ló. sọ̀rọ̀ ni.
aṣẹ́gbà pé lágbájá ayé wa ń lorúkọ ẹ̀sìn yẹn láti fi wu àwọn ìwà tí ọ̀tọ̀ orílẹ̀-èdè láyé tí ń lìdì láyé kì í ṣàwọn lẹ́lẹ́sìn á ní ẹ̀sìn ló gbé wọn débẹ̀ nítorí pé àwọn bàbá wa wọn tètè mú kinní yẹn lẹ́sìn ìgbà tó tó àkókò kan ẹ̀sìn wá bẹ́ẹ̀ sì ṣe tún wá kì í ṣe gbogbo wa la tó gbà ní 100%. ṣé tí ń jarẹ ṣé mi wá ní mo fàyè lẹ̀ lọ́jọ́ sátidé pé mo fẹ́ lọ rèé ṣèjọ́sìn kan àbí ìjọ adúláwọ̀ kan ní ọba àbí ìjọ àdìmúlà kan gẹ́gẹ́ kan èmi tó pé iṣẹ́ tí mo ṣe àwọn ènìyàn wá láti ìgbára àwọn ènìyàn wá láti ìgboro kò sí gbogbo kárí ayé làwọn ènìyàn wá ní tòótọ́ ṣùgbọ́n a ti ń gbà pé ìlànà ìsìn ìlànà ìjọsìn tó jẹ́ pé ó ti gbilẹ̀ láwùjọ wa ó yẹ káwa náà ní àkókò àti ààyè fún kì í ṣe àkókò tó yẹ ká máa fi ṣèjọsìn yẹn láàmú sọ pé pati ìnáwó ní ọ̀yà wa láti máa ṣe. àlejò síbẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ gbàgbọ́ pé táwọn bá ti níṣòro nìkan làwọn ní nǹkan kan ṣe pẹ̀lú ìṣẹ̀ṣe. ìdúnú tẹ́rẹ̀ lómi tó jẹ́ pé nígbà tí ọ̀nà bá dojúrú kó bàbá ẹ bá ń bá fani gbólóhùn. ẹsẹ̀ ò sí nínú kí wọ́n rò bẹ́ẹ̀ o àwọn tí wọ́n lọ rè bá lórí wọn kú àkókò ìgbà tí wọ́n yọ sílẹ̀ yẹn àwọn ni wọ́n máa jẹ́ kó yé ẹni tí wọ́n wá bá wọn pé lẹ́nìí a nílé ìjọsìn tẹ́ bá lẹ nílé ìjọsìn ojú tá yóò tún fi wòye ọ̀tọ̀ ni ibẹ̀ láti wá máa ronú sẹ́yìn wọn sọ pé no nílò láti máa kọ́ lé ìjọsìn schools ló yẹ ká máa kọ́ ibo la fẹ́ bẹ̀rẹ̀ ìgbà tí àkójọ bá wà fún bí àpẹẹrẹ sí àwa oníṣẹ̀ṣe a máa ń sọ kankan pé ìṣẹ̀ṣe làgbà ó kì í ṣe bí wọ́n bá wa jiyàn àbí káàtì ẹ̀sọ́ bá a jẹ́ àgbà ẹ̀jẹ̀ àkọ́kọ́ tẹgbẹ́ náà nígbà tá a bá tó ẹgbẹ́ tá a bá bá ẹgbẹ́ dọ́gba. kátó wa ṣe wá sọ pé káwọn wá. ìgbà yẹn láti máa sọ pé mo jù ọ lọ. àti ìtẹ́gbẹ́ aláìṣẹ́gbẹ́ wọn ẹni tá à ń sọ pé ń ṣẹgbẹ́ rẹ olóòní sùn o. ìlànà ìjọsìn kò ní ṣe pẹ̀lú tí ń jẹ́ ọba jíjẹ lórí àpèrè fẹ́fẹ́ rí tì ní ibẹ̀ nìkan sì kọ́ lọ́wọ́ o ṣé ẹ mọ̀ pé ìlànà ìgbéyàwó wa lọ́jọ́ orí èyí tẹ́ ẹ bá láyé ẹ̀kọ́ lẹ̀ ṣe ń gbà tẹ́ ẹ dàgbà yìí. bẹ́ẹ̀ni. now àwa ṣe sáà láwọn àyè ibì kan àwa tó mú wọnú ara wọn pé wọ́n kọ́kọ́ ṣe à ń pè ní traditional wedding tó bá dijọ́ kejì á pàdé ní church nínú ètò àpè ní traditional yẹn ibi orí wa tó kú sí èèbó náà la tó fi sọ kìí ṣèdè Yorùbá yóò sì fún wa ní sòwò lẹ́yìn wọ́ọ̀la ibẹ̀ láti wá kó iṣu ohun ìdáná owó orí wọ́n wà kó wa lọ́jọ́ tí wọ́n sọ pé àwọn ṣe traditional wedding wọn ò ní dáná jọ náà o iná péréte ni wọ́n dà tó bá wá di ọjọ́ church wedding yẹn àkúrò church báyìí láwọn lọ sí reception ọ̀dà ta ni ó wà lọ́jọ́ tí wọn ò dáná oúnjẹ lọ́jọ́ tí wọn ò dáná oúnjẹ. àbí wọ́n ẹni bí mo wà ẹ̀rọ ìgbìmọ̀ dúró láàárọ̀ tó yẹ pé tradition kíni gan wọ́n lè ní 30 minutes péré ní láàárọ̀. yes kó tó bá lọ sí church yes kò sẹ́ni tí ó wà torí pé wọ́n fẹ́ ká yọrí pàtàkì rẹ̀ àpọ́nlé àbú ẹwà kún now aṣọ òfì ta ní kíyàwó àtọkọ wọ̀ wọ́n wọ̀ láàrin àkókò péréte kò sẹ́ni kankan tó rí wọn wọn ò rí ẹwà àti iyì rẹ̀ wọ́n rí bí ọkọ sí ń dọ̀bálẹ̀. fọdọkẹ́bà kò tí ì dé gan amadi ọmọ ń bọ̀ ṣebí tẹ̀ ní church service máa bẹ̀rẹ̀ bàbá mi. service yẹn ni kókó. oníkálukú sì ń dúró de àmàlà láago 12 tá à ń tẹ́yẹ̀ di aago 11 sí aago 12 láti jẹun. ẹlòmíì yóò ti tó ń lọ báyìí reception ní straight. bàbá mi nígbà tá a bá rí ẹwà àti iyì tó wà lórí àjò yìí kò sẹ́ni tó máa wù láti ṣe. bọ́ ọmọ táyé bí láyé ń pọ̀n. kí lẹ fẹ́ mú jáde bẹ́ẹ̀ lórí ọmọ tí ayé ń bí. mo kàn èmi kàn. tó bá yẹ pé ọmọ tí ayé ń bí láyé ń pọ̀n níbi tá a bá lé ayé dé lénìí ohun tí ń ṣẹlẹ̀ náà nìyẹn tí a fi ń sọ pé ọ̀làjú délé ayé nítorí pé ẹ pẹ̀lẹ́ ẹ̀yin tẹ́ ẹ bímọ táyé ń bí níjọ́ nígbà tí wọ́n bírú wa yìí wọ́n máa ń paná súnmọ́ra ni bàbá àtìyá ọ̀ paná tẹ́lẹ̀ omi fi kú ò láyé kò rí ojú ara ìyàwó ẹ̀ rí
ayé wa di ayé tanná sọ́bẹ̀ àwa ara àwa máa sọ pé mi ti ń kí ọ̀pá mi bọ̀ màá kọ́kọ́ yọjú wò ná ọmọ tá a bá yẹ ẹ̀sùn lọ́jà tá a fún ní dọ́gì àtẹni tá a paná bá yẹ ẹ̀sùn kì í ṣe product kan náà ni wọ́n mú jáde bàbá mi kí ni jẹ́ ọmọ táyé ń bí irú ọmọ wo láyé ń bí àwọn tá à ń ṣàwòkọ́ṣe wọn pé ńlá lérò pé à ń rí ọ̀làjú látara tiwọn wọn bá nǹkan wọn jẹ́ o. ọ̀làjú ti àṣà tí wọ́n ní. ó bàbá mi kí lẹ rí tó yí padà láyé haúsá asádàlẹ ilé ayé náà tó jọ mẹ́ta kí ló yí padà láyé haúsá aṣọ tá a gbẹ́jú bá lára haúsá lọ́dọ̀ ni kí ló yí padà láyé fúlàní náà ṣe ń rán trademark wọn ni ẹ bá ti rí wọn. àwa lórí wá tó kú àwa tó lọ gbé wá animal style àwa tó ń bá wọn wọ̀ nígbà táwọn ò ní wọ̀ tiwa irú ọmọ burúkú. torí pé wọ́n ti fọ́ọ̀sì tradition wa lé wa lórí. yes àti rí ó wà feasible. bẹ́ẹ̀ ni ẹlòmíràn jẹ́ télọ̀ kò ní aṣọ kankan tó rán fúnra rẹ̀ ọjẹ́ télọ̀ ọ̀ràn aṣọ káyórí lára rẹ̀ kí wọ́n sọ pé lágbáyà èyí tó rán ewu mọ́ fẹ́ ràn òun kọ́ lẹ́kọ̀ọ́kọ́ àwọn àkúbè ní ọkùnrin aṣọ kan jáde kẹ́ni ní ọkọ̀ sílá kẹ́ni kan kú bánà kẹ́ni kan gbà ó ronú pé lórí aṣọ tí mò ń rán yìí báwo ni mo ṣe lè ṣe tèmi náà kí ló lè mú wá kí ló lè mú yìí. tí wọ́n rí lára rẹ̀ tí wọ́n rí lára mi tí wọ́n sọ pé ta lọ́rùn báyìí. iṣẹ́ mi ni o. bẹ́ẹ̀ ni ohun tá a lè yọ lára nǹkan tá a ní fúnra lára tiwa gangan pọ̀ ṣùgbọ́n kò wù wá kò dẹ̀ sí tí ò jẹ́ kó wù wá tó ju ẹ̀sìn lọ. bàbá wa bàbá wo evangelist adé ifáìwàlẹ̀sìn. kábíyèsí bàbá mi. òkú ọba wàjà ẹni tó ti lọ. bẹ́ẹ̀ ni. atótónu nípa pé ẹ gbọ́dọ̀ ṣe báyìí ká ṣe báyìí ẹ̀mí ti bọ̀. bẹ́ẹ̀ ni. ó sì ti padà síbi tó ti wá. bẹ́ẹ̀ ni. nípa pé kí n sọ pé kí ni pàtàkì pé bóyá gbé ọba wọlé ìjọsìn àwọn àfáà kírun sọ́ba lára àbí bóyá àwọn lọ síbi olúmbà àwọn kan wà tó olúmbà tàbí bóyá wọ́n gbé wọ bóyá. ẹ sọ̀rọ̀ olúmbà yẹn kó yé wa bó ṣe yé. àwọn kan náà àwọn ẹlẹ́sìn kan wà tẹ́gbẹ́ kò ṣe gbàgbọ́ kò ṣe mọ́lẹ̀. kí ni wọ́n ní wọ́n ń ṣe. ìwádìíjọ́ mi nìyẹn. ìdí tí mi ò ṣe fẹ́ ká lò tí mo fi mọ̀mọ́ béèrè báyìí pé tẹ́ bá dákọ̀ olúmbà ayé lè ṣe bóníṣẹ̀ṣe ní jẹ́ bẹ́ẹ̀. ìní ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ sọ pé kò ṣe christian kò ṣe mùsùlùmí wọ́n á ti wò pé kò sí nǹkan kan míì tẹ́ ẹ̀ tó ń sọ tójú ṣẹ̀ṣẹ̀ lọ. ẹni mo fẹ́ kẹ́ ó ti yé mi kódà tó fi mọ́ bàbá Sadguru Maharaji àwọn kan náà tó bá jẹ́ pé tẹ́gbọ́n wò pé ìlànà ló jẹ́ kí n. ṣe rí ibi tí wọ́n ti sìnkú rí. bẹ́ẹ̀ni. àwọn Guru Maharaji. mi rí. bẹ́ẹ̀ bá rí kílẹ̀ ń sọ nípa wọn. ó ṣeé ṣe àwọn náà lè lànà. no ẹ má jẹ́ ká sọ lórí nǹkan tá a mọ̀. because àwọn nǹkan yẹn olóńdẹ̀rù báyé tá a bá ní ìlànà kan làwọn Sadguru Maharaji ni wọ́n ṣe máa ń sin òkú mi ò rírí mi ò dẹ̀ ní sọ nípa tí mi ò mọ̀ a lè ṣiṣẹ́ ìwádìí lórí ẹ̀ bí báwo ni wọ́n ṣe ń sìnkú torí pé gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí fàfiyé wa ohun tá a bá mọ̀ ilẹ̀ ká wù olúmbà torí pé ó jẹ́ tuntun létí mi ló jẹ́ kí n sọ pé kémi náà kẹ́kọ̀ọ́ mọ́ ẹ̀kọ́ ẹ máa tẹ̀síwájú. pé ọba ti wàjà àwọn kankan wà tó jẹ́ pé kò yẹ ká fún láàyè káwò pé ẹja fojú fò. ká mọ̀ ṣe mọ́. ẹ mọ̀ pé wọ́n ní ìmọ̀ bí mo ṣe fẹ́ béèrè yìí o pé bóyá ká sọ pé nìsín pé tí àwọn kan máa ń pè àwọn olóyìnbó máa ń pè nǹkan ní. ẹ fẹ́ mu jáde pé ṣé àwọn kankan bẹ tó pé à ń pàtàkì rẹ̀ pé kí ló dé tó la fi tún pàtàkì lẹ́yìn ìgbà ẹ̀ bẹ́ẹ̀ ni. ṣé tẹ fẹ́ béèrè ni. ní tí mo fẹ́ béèrè. ẹ ṣe. wọ́n ṣe jẹ mọ́ títọ́ bá ni mò ń sọ o. mo mọ̀ bẹ́ẹ̀ ni. bọ́dẹ bá lọ sóko tọ́dẹ bá pa ẹran kì í ṣe gbogbo ẹran lọ́dẹ nìkan máa ń dá kun. ẹ ṣáwò. kò ní ẹ ṣáwò nú. àwọn ẹran mi ń bẹ tó pé tọ́dẹ bá pa ọdẹ kan ò lè dá kun. ṣé bó ṣe tóbi sí ni bó ṣe rí jẹ̀rìn sí ni àbí bóyá ìṣètùtù kan bẹ́ẹ̀ ẹran ń bẹ tó yẹ pé tẹ́nìyàn bá pa oníṣètùtù títí ẹ̀ torí ìjọ nǹkan
nítorí ọjọ́ mi ni. nígbà tí ẹran kú tá à ń pẹran tó láwọn ìgbésẹ̀ tá a gbé lórí pé ẹran yìí bá a ṣe gbọ́dọ̀ palẹ̀lẹ̀ kì í déédéé kú. báwo wá ni ènìyàn tí Ọlọ́run sàlẹ́sà láàrin wa àpọ́nlé tí àṣà Yorùbá fi fún un tí ń jọba ló jẹ́ kó máa sọ pé ọba kì í kú. tí ọba ń wàjà ni. ọba máa ń wàjà ni. ẹ jẹ́ kí àjà yẹn kó yé wa díẹ̀ kí n tàmọ́lẹ̀ tí ń jẹ́ àjà yẹn sí wa. ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ òrìṣà ẹni òrìṣà àdá tí wọ́n wá sílé ayé tó lódùmarè rán wọn wá sílé ayé láti wá ṣàkóso ilé ayé yìí. ọ̀nà abo ni wọ́n gbà lọ sóde ọ̀run kì í ṣe pé wọ́n fò lọ bí ẹyẹ o. àjà ni mo fẹ́ mú jáde yìí o. bẹ́ẹ̀ni. kì í ṣe pé wọ́n fò lọ bí ẹyẹ lọ sóde ọ̀run padà. gbogbo wọn lọ sóde ọ̀run nípa pé wọ́n wọlẹ̀. ààyè wọlẹ̀ wọ́n wá gba ọ̀nà àjàalẹ̀. àjàalẹ̀ lènìyàn gbà lọ sí òde ọ̀run. àjàalẹ̀ ihò inú ilẹ̀ wọ́n gba ọ̀nà àjà lọ sí òde ọ̀run. nǹkan kan ní jẹ́ ìlú nǹkan kan lójú ìlú gbogbo ènìyàn kan ní orí. wọ́n sì pọ̀ bá lọ́kọ̀ ìlú àbí. bó ti ẹ̀jọ́ kọ bí ọ̀jọ́ kọ ẹ fọ̀rọ̀ kọ́ lẹ̀ ní tí ń jọ́kọ́ kéré ọ̀tọ̀ tó lọ́kọ̀ ọ̀tọ̀ ládé orí. ọ̀tọ̀ lọ́kọ̀ ọ̀tọ̀ ládé orí so ká ọkọ̀ kéré ìmọ̀ fọba wí ọkọ̀ jáde lulẹ̀. tí ogun bá fẹ́ dé nínú ìlú kan pé ìlú kan àti ìlú kan fẹ́ ń jà ṣé ẹni ìlú méjèèjì tí wọ́n ń jà síra wọn yẹn nǹkan kan ni wọ́n ń tájẹ̀tì láti jí gbé o nǹkan kan ni wọ́n ń tájẹ̀tì wọ́n fẹ́ jí gbé tí wọ́n á gbé nǹkan yẹn tí wọ́n bá ti gbé ni wọ́n tó di ẹni tó ṣẹ́gun ìlú yẹn. kì í ṣe eré èèyàn tó bá pa. kò ṣe èèyàn tó bá pa o. tógun bá dé tí wọ́n máa ń sáré inú ààfin pé èso inú ààfin ó di inú ààfin ó di inú ààfin ìlú ni wọ́n fẹ́ lọ gbé. ló ṣe jẹ́ pé tá a bá rí orílẹ̀-èdè méjì tí wọ́n máa ń jà ẹ rí i pé ìsàmì àsíá orílẹ̀-èdè yẹn ni wọ́n máa tájẹ̀tì láti lọ rè mú wálẹ̀ tí wọ́n bá ti lè rí ìsàmì ìlú yẹn tí ó fà wálẹ̀ tẹ́nìkan kan ò dí wọn lọ́wọ́ tí wọ́n fi débẹ̀ wọ́n ti ṣẹ́gun. wọ́n ti di olórí lé ìlú yẹn lórí wọ́n ti di olórí lé ìlú yẹn lórí wọ́n ti kọ́ńkà ní ẹ̀ nìyẹn wọ́n ti rí wọn mú nìyẹn wọ́n ti kó wọn lẹ́rú nìyẹn pé aláwa lọ̀gá ogun tó fẹ́ jà lù tí wọ́n bá ti lọ sójú ìlú tí wọ́n bá ti rí ojú ìlú gbé. ìyẹn ààfin. eléyìí tó jọba. ọba kọ́ nǹkan kan lọ́ba ń sọ nǹkan kan ni wọ́n gbélé ọba lọ́wọ́ nǹkan kan lọ́ba dúró tì ojú nǹkan kan lọ́ba ń wò mò ń sọ nípa ìlú mi ń sọ nípa ìlú àdádálẹ̀ pé agbára ẹwà ẹjẹ́ á lò ó ká fi pín bí ká fi labí yàbá ti pín ẹjẹ́ ká náà ká máa jókòó báyìí ká sì máa dádé. pé local government àwa náà ti tó dádé báyìí. àti tó dádé báyìí. àti tó dádé báyìí o kí àwọn ìlú ìṣẹ̀ǹbáyé. ànílùú ẹ fi ìṣẹ̀ǹbáyé lẹ̀ ìlú mi tó lè ṣẹ̀ bá a ṣe ń sọ̀rọ̀ yìí tí wọ́n bá rìn lọ́nà bí wọ́n ṣe rìn ìlú yẹn ó dìlú. ètò ni ṣé báwọn kan ní ronú àìsíá tí wọ́n ta sókè tó fi di pé gbogbo orílẹ̀-èdè ní adẹ̀ní sàmì tiwa n ti ń jẹ́ Nàìjíríà orílẹ̀-èdè wa bá ṣe lóye kò ju green white green ìlú nìyẹn bàbá tẹ bá mú lókè tẹ bá fàyà orílẹ̀-èdè Nàìjíríà lè gbé yín. èyí ọ̀lẹ̀ wọn. Oh my God gbígbé mọ sọ gbígbé ni ó síwájú méjì ò ní ọ tẹ̀lé inú kéèyàn lẹ́wọ̀n tàbí kí wọ́n pààyàn ojú ìlú nìyẹn bàbá dé police station kìlá bàmẹ́ ojú ìlú tábà délé ilé ìwòsàn ìjọba kìlá bàmẹ́ ojú ìlú ilé ìtura tó bá jẹ́ gbajúgbajà kìlá bàmẹ́ ojú ìlú gbogbo tí ń jẹ́ ilé iṣẹ́ kọ̀ọ̀kan ni wọ́n ní ìsàmì nínú ilé gẹ́gẹ́ bí ojú ìlú bọ́ọ̀ bá ti wọnú ilé ló ti máa rí tó ń fi ọ́ hàn gẹ́gẹ́ bíi pé ọmọ orílẹ̀-èdè ni ọ́ ibẹ̀lẹ̀ ti wá rí ọmọ orílẹ̀-èdè mi àjòjì míì tí ó dé òun náà wà gbé ojú ìlú tiẹ̀ wá tẹ́ ẹ bá ti wá wọnú lé bá ṣe dé ìsàtò pé
àwọn China ló ní bí ẹ rí gbogbo ológun wọn nínú bí wọ́n gbójú ìlú wọn wá ojú ìlú níbẹ̀ láàfin ohun tá a sọ pé sọpọn dandan yẹn àwọn kan ni wọ́n gbé fún ṣé wọn ò ní gbà padà ni wọ́n gbà padà lọ ẹ̀ wọ́n gbé fẹ́lòmíì tí ọba tó máa tún ṣe ìtakóso òlu lọ báwo là ṣe ní ṣe bá a bá là ṣe àti bójú ìlú jẹ́ nìyẹn o a jẹ́ pé a ní nǹkan tó so wá pọ̀ mọ́ ààyè ìmúlẹ̀ wa ààyè ìgbàgbọ́ wa àyè agbára wa láti bàjẹ́ o dandan ni ká ṣe ń tọ́ yẹ ká ṣe ọ̀rọ̀ ọba là ń sọ á sọ̀rọ̀ ènìyàn kankan ọ̀rọ̀ ọba àjọlóyè kò kànyàn. ọba àjọlóyè oye pírọ́blẹ̀mù tilé tiwọn nìyẹn. bí wọ́n bá ti fẹ́ ṣe kán ṣe. àwọn ní ọmọ bí wọ́n ṣe máa ń ṣe nílé tiwọn àwọn ní ọmọ kọ̀ọ̀kan ìlú ní ọ̀ka yín ṣùgbọ́n tọba àjọ ni wá ní. ẹ jẹ́ àwọ̀ bíi tí tó bá jẹ́ bíi pé ìjọba wa fẹ́ farakẹ́ pé bẹ́ẹ̀ bá ti fẹ́ ṣe é ṣe. tíjọba bá farakẹ́ pé bẹ́ẹ̀ bá ti fẹ́ ṣe é ṣe. ẹ ò pé mo bèrè kankan lẹ́ẹ̀kan pé ṣó lẹ́tọ̀ọ́ kọ́ bá fohùn ńlẹ̀. ṣé ẹ ti bèrè. ẹ ò pé bẹ́ẹ̀ ṣe ṣe lélẹ̀ tí n bá gbéṣẹ̀. àyè lájogún rẹ̀. pé kọ́ bá gbéṣẹ̀ pé ẹ mọ̀ pé bẹ́ẹ̀ yẹn bá ní wíìlì ẹ sọ pé ẹ fún kí lórúkọ ọ̀gá wa yìí. Ọlámídé. ok ọmọ àwọ Ọlámídé o fún wọn ní ilẹ̀ lọ́ọ̀tù mẹ́fà báyìí wíṣì ẹni yẹn nìyẹn pé báyìí. ọ̀pọ̀ lè wá sí musẹ̀. ṣùgbọ́n ṣe mọ̀ pé ẹ̀yàn pé a fi ń bu ọlá fún ẹni tó gbéṣẹ̀ pé èrò wọn tó fẹ́ ẹ̀já ṣe fún wọn. nǹkan méjì lè fẹ́ dàpọ̀. a fúnyàn ní nǹkan tá a lẹ́tọ̀ọ́ sí ilẹ̀ yìí èmi mo ní ìlú ló ní ọ̀rọ̀ bá là ń sọ. mo fún ìjọ Asarudeen fún ìyàpẹ̀rẹ̀ ó ní tíjọ Asarudeen ṣe fún ọba kó tó lè lẹ́tọ̀ọ́ sílẹ̀ kí ọba tó lè sọ pé mo fún yín nílẹ̀ yìí níwọ̀nba àgbà tíjọ Asarudeen ọba ti yí pinnu wọn láti máa ṣe dáadáa sí ọba míì tọ́ba tó dórí àpèrè padà ọba tí ń bẹ lápèrè ò ní sọ pé kinní yìí ẹ gbà padà ó ṣẹlẹ̀ rí o ilé àtọ́dọ́gbọ̀n hàn wọ́n béèrè pé ìwé rẹ̀ ńkọ́ ta ló fún wọn ta ló kọ́ ọ́ bọ̀wé ìyẹn bẹ́ẹ̀ lórí ohun fífílẹ̀ tẹ́yìn ń sọ nípa rẹ̀ ohun àdáni ó yàtọ̀ sí àjọni. Àdáni ó yàtọ̀ sí àjọni. ẹ ló ń sà ipò ọba kì í ṣàdáni ènìyàn ní ọ̀bẹ̀lẹ̀ yòrò tó ló fi mọ́ ọdún ibi tẹ́ ń sọ̀rọ̀ sí yẹn tí ọba bá ń bẹ láyé ntọ́ bá ti dìtàn lọ́ba mi ó gùn létí ọmọ ṣe ìtàn lọ ṣùgbọ́n pé tí n bá ti kú tán tí ò yanjú ẹ̀ kò lè ṣeé ṣe o torí kò ní òkú ò ní pàṣẹ fara ayé lọ́jọ́ títí tán bá ti tán tí igi bá ti dá tí ike bá ti gbé tẹ̀sùrú bá ti làtọ́ làdànù àṣẹ ti kúrò lẹ́nu rẹ̀ ó tó dorí ẹlòmíì ẹ wọ̀ pọ̀lọpọ̀ ìlú tọ́ba ó ti sọ pé ìdílé báyìí lọ́ba kan o ìlú ọmọ tọ́ba ti kú ń bẹ̀ tán wọ́n sọ pé lágbájá ó ti sọ tiẹ̀ wọn ò ní fún o ó lè padà yíwọ́ ó lè padà di ìjàngbọ̀n ṣùgbọ́n torí pé wọ́n fẹ́ rí jẹ nídìí ìbàjẹ́ ni wọn ò ní wo bẹ́ẹ̀ ṣe wá rí ààyè pé ọba fohùn lẹ̀ pé bóyá tí mo bá ti kú ìlànà báyìí ní kẹ́ gbà fi sinmi kì í tiẹ̀ sọ̀rọ̀ rárá àfi tí ọba kan wùyàn láti jẹ́ kí ènìyàn tẹ ojú ẹ̀tọ́ àwọn ènìyàn kan mọ́lẹ̀ ìwọ kọ́ ló bíra ẹ̀ sẹ́niyàn lè sọ pé tí wọ́n bá fẹ́ bí mi ìlànà báyìí ní kẹ́ gbà kẹ́ fi bí mi
It's not possible. Kò ṣeé ṣe. Ohun gbogbo ó ti wà ní àtètè kọ́ ṣe. Láti gbà wáṣẹ̀. Láti gbà wáṣẹ̀. Yóò sì máa rí bẹ́ẹ̀ lọ. Ó dà. Àdúrà ṣíṣe ń kọ́ fókù. Fún òkú. Ó kẹ́kẹ́ sọ pé fókù ọba. Gbàtẹ́ generalize ló jẹ́ kí n náà tó. Okay, fókù ọba. Tábàládùá ṣíṣe fókù ọba. Hello sir, a fi ń gbowó ni. A fi ń ṣe kí ni ẹ sà? A fi ń gbowó, a fi ń jẹun ni sà. A fi àdúrà ṣíṣe fókù ọba, a fi ń gbowó, a fi ń jẹun. Kí ni jàdùá? Ìgbà téèyàn ṣe ìwúre náà ni. No. Ẹ má dàpọ̀. Okay. Èdè àdúrà tẹ́ pé Arab ni. Èdè Yorùbá kọ́. Okay. Let's pray. Ẹni táwọn Kristẹni. Ẹ jẹ́ á ṣe àdúrà. Àdúrà yẹn èmi ọmọ túmọ̀ rẹ̀. Lílànà èdè tiwa ẹ jẹ́ ká wúre ni. Ká wúre. Ìṣúre. Tó bá jẹ́ pé ìmọ̀ ṣe àdúrà tẹ́yẹ pé yẹn ó bá máa ń yí ìrìn àjò pé ènìyàn ṣaburú padà téèyàn fi ṣe dáadáa á ti rí ẹni tí ó ti plan ara rẹ̀ lẹ́láyé tó yẹ pé ibi tó ṣaburú dé yóò ti wá ìyàwó kan síbì kan. Ìtẹ́ fi ṣàdúrà fún mi rèé. Odidi ọdún 10 láì sinmi o torí mi náà mọ̀ pàbù tí mo ṣe láyé mi. Ó kọjá bẹ́ẹ̀ lágbájá mo ti sanwó rẹ̀ ìjọba ìṣe ṣùgbọ́n kò sẹ́ni tó ṣerú ẹ̀ rí torí pé à ń sọ̀rọ̀ nípa ohun tí a mọ̀ yẹn la fi ń jẹra wa lóde fún bí àpẹẹrẹ ṣe pé àwọn ènìyàn máa ń sọ pé táwọn olóògbé ni tí wọ́n bá sìnkú táwọn oníṣẹ̀ṣe tí wọ́n bá kàn wọ́n máa ń ṣe kíni ṣe pé àwọn ènìyàn máa ń sọ bẹ́ẹ̀ kò sí tó jẹ́ kí wọ́n máa sọ bẹ́ẹ̀ ju pé wọn ò rí lọ náà ṣé ò rí bẹ́ẹ̀? Kò tiẹ̀ jọ. Kábíyèsí Ọlọ́run. Ẹ wá jẹ́ kí n fi lè rán ṣàpẹẹrẹ. Òkú kábíyèsí bàbá wa Àwùjalẹ̀ Ìjẹ̀bú òkú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Àwọn àáfà wọ́n ṣètò ìrìn àjò yẹn àbí. Ṣé ẹ mọ̀ pé tó bá jẹ́ pé mi tí yóò ti sọ̀rọ̀ ọ̀bàjẹ́ kí wọ́n sọ pé ọ̀rọ̀ ọ̀bàjẹ́ lèèyàn fẹ́ sọ ẹ wọ́n sọ pé àwọn àáfà yẹn o wọ́n gé ọkàn wọ́n yọ ẹ̀dọ̀ wọ́n yọ apá wọ́n ṣe kinní kan lórí kí wọ́n sọ pé nígbà wo ni wọ́n ṣe kẹ́ni wọ́n sọ pé nígbà tí wọ́n ń wẹ̀ bò kẹ́ni kan wọ́n sọ pé nígbà tí wọ́n fẹ́ kí ló dé tí wọ́n gbé bọ́sì tàwa wẹ̀ bàbá ohun tá a rí là ń sọ pé nǹkan báyìí ní í ṣẹlẹ̀ níbẹ̀ náà tá a bá sọ pé ọba kú wọ́n yọ ọkàn wọ́n máa gérí ọba tó kọ́kọ́ jẹ ní àkọ́kọ́ ọkàn ta lòun jẹ ẹ̀dọ̀ ta lòun jẹ orí ta lòun fi mẹ́nu nínú ìrìn àjò kò rí bẹ́ẹ̀ kó lódùmarè kó ràn wá lọ́wọ́ tábàlà ń súre tàbá ń wúre nílẹ̀ kóòtù òjìrè a máa ń ṣe ayẹyẹ fún òkú jíjẹ mímu nílànà ṣẹṣẹ a máa ń bọ òkú máa ń gbàgbọ́. Bíbọ òkú gbóòna ṣe kí ni ìtumọ̀ bíbọ òkú? Ẹ ṣe. Ó yàtọ̀ sí pé wọ́n ró òkú. Ríró lẹni tí wọ́n pa káwọ́ pé lágbájá tó kú ikú ìlara ni àbí àdẹ̀mẹ́ni ọ̀pá àwa ní ìlànà kan pé tá a bá ṣe níta níje ẹni tó kú yọ wà padà mú ẹni yẹn lọ ó ní bí wọ́n ṣe máa ń ró òkú ríró nìyẹn ṣùgbọ́n bíbọ òkú ló ṣe déédéé kéèyàn sọ pé lọ ṣe ìtọrẹ àánú fún òkú ọ̀run rẹ̀. Eléyìí tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ even mo fẹ́ sọ pé àwọn ẹlẹ́sìn míì máa ń ṣe. Bàbá now nínú ẹ̀kọ́ tiwa tó bá fẹ́ pàgbò ní àbá ibi tí tó bá jẹ́ ojú orí ẹni yẹn lèyàn ti pẹ̀ràn kódé yẹn a máa pa síbi ìgbèrí rẹ̀ ṣùgbọ́n kò sí nǹkan kan míì pẹ̀lú ibi tí ojúdé ojúlàdé
táyé dé ká wá sọ pé látòní lọ gbogbo bí tẹ́ bá ti pẹran ọkàn ẹni ìnìgbàgbọ́ ẹni bẹ́ẹ̀ bá pátẹ́ sí ibi ojú orí yẹn ẹni tẹ́ torí ẹ̀ pa ó ti mọ̀ ayé ti tún ń ṣe bẹ́ẹ̀ aráàlú òyìnbó ń fowó ránṣẹ́ téèyàn bá pa ẹran kódà téèyàn mójú rí bàbá ẹ̀ ṣùgbọ́n àgbà pé tá a bá pe òkú ní pópó alààyè ní ọ̀dáhùn nípa eléyìí bàbá ti ṣe ifá tó fìdí ẹ̀ múlẹ̀ mẹ́ torí ifá jẹ́ pé wá pé téèyàn bá lókù lọ́rùn ẹni tó lókù lọ́rùn yẹn àtẹni tí ò lókù lọ́rùn ìwúrí ẹni tó lókù lọ́rùn máa ń tètè ń gbà ju ẹni tí ò lókù lọ́rùn lọ torí pé bàbá ìyá tó bá jẹ́ abiyamọ tí ò bá sùn yóò gbà sí ọmọ rẹ̀ jẹ́ o ẹ̀rọ kù tó gun ọmọ lówó rí ni. ẹ tán àárín ẹ mu tí èèyàn bá ní òkú lọ́rùn àtẹ̀ntí ò lókù lọ́rùn àdúrà ẹ̀ tó lókù lọ́rùn mọ́ tètè gbà. ààrẹ ni képe jura wa lọ ọmọ tí ń bẹ nínú làlúrí tó dé àyè ibi tí ilẹ̀ ti jìn tílẹ̀ ti lójú tó wá diwọ́ mọ́rí tó sọ pé orí ìyá mi tó wá ṣàdédé rí ènìyàn tó yọ tó jáde tó sọ pé ìwọ ọmọ ìkìlọ̀ ń wá òkú á dá láàyè. ṣé ẹ mọ̀ pé inú ṣẹ̀ṣẹ̀ lélẹ́yìí mo fẹ́ lè sọ pé àwọn ẹlẹ́sìn gbogbo ẹlẹ́sìn náà ló gbà kínní gbọ́. wọ́n lè mọ̀ gbà wọ́n lè sọ pé rọ́ọ̀nì. no àwọn èèyàn wọ́n ń ṣètọrẹ àánú ẹ mọ̀ gbọ́ wọ́n ń ṣe mo mọ̀ pé àwọn oníṣọ́ọ̀ṣì wọ́n ń ṣe thanksgiving fókù tó ti yẹ yín pé bóyá remembrance bẹ́ẹ̀ni ẹ lọ ṣọ́ọ̀ṣì. lọ́dọ̀ tiwa la ti ń ṣe o remembrance tá à ń sọ yẹn nínú àṣà tiwa la ti fi yẹn kú láti rí pàkéjì. èmi kàn ń jà láti wo máàjì bó ṣe fara kínra pẹ̀lú àwọn gbà mí àlèmọ́ lọ gbóná nígbà táwa wà kékeré mo fẹ́ sọ pé nìbàdàn gbà náà oṣù kan kọjá tẹ́ẹ̀ní rí àkàrà ọ̀fẹ́ jẹ bí ẹ̀ẹ̀mejì bí ẹ̀ẹ̀mẹ́ta ẹnìkan ó ṣáà sọ pé òun rántí bàbá kan tí wọ́n ní ẹ̀wọ̀n pọ́nmọ́ léèwé wọ́n sì ẹ̀rọ kàkàrà fún yín tẹ́ẹ̀jẹ̀ bá mu. ìyẹn nígbà yẹn gbogbo àwọn nǹkan yẹn ẹni Christianity ni wọ́n rí package ni wọ́n pè ní remembrance ìran òyìnbó níbi tí wọ́n ti gbẹ̀sìn wa wọn kì í ṣe. èyí tá a fi wọn dín àkàrà lójú títì táwọn fún àwọn. wọ́n dín kàrà náà ibà kan ń tẹ́ra wa ní lásọ di pọ́fupọ́ọ̀fù ẹni lásọ di mọ́sà sáà bí jẹ mọ́sà ń gbọ́ wà láyé ni bàbá mi ń lásọ di mọ́sà ọ̀la ìmọ̀ díkàrà ọ̀la lárí pàkéjì ara ọ̀làjú àtòrè tẹ́sìn tó ṣe fún wa nìyẹn. láìkí bẹ́ẹ̀ ṣe gbé bá. láti jẹ́ kí ká lè mọ̀ pé kíní yìí o ẹ̀jẹ̀ àtúnṣe báyìí kò síbi tí yóò ti lè kẹ́kọ̀ọ́ láàrin ara èèyàn. bẹ́ẹ̀ni. ọ̀rẹ́ ní gbogbo ẹ̀ ọ̀rẹ́ jọrẹ ọ̀ràjọ́ra adífẹ́fọ̀rọ̀ ń lò kìtàn bàbá ń sa ròde ìrọ̀ àìdóde ìrọ̀ kára ó má rọ ni tẹ́nìyàn bá ti ṣe ìfifún fún ènìyàn náà ó rí àánú gbà níwájú tẹ Olódùmarè. kábíyèsí Ọlọ́run bàbá wa bàbá fa adéfá evangelist adéfá ìwàlẹ̀sìn àwọn mọ̀ pé tábàní àmọ́ kó fún wákàtí bíi 6 ó lọ ni lórí ọmọ ìjọ lè dìde. ṣùgbọ́n ẹ jẹ́ ká dánu díẹ̀ ká lo àwọn fọ́nrán kan tó wà wájú á wà ṣe ojú òpó lẹ̀ á gba ìpè ẹ dápẹ́jọ́ tí ẹ bá ti pè wọlé nọ́mbà tẹ́ pè sí rè 070 30 78 40 59 070 30 78 40 59 àti 08077 64 7802. Ṣé ẹ ti ń pè? Láti mú kékeré ní ìbéèrè nípa. Kí lorúkọ yín sà? Orúkọ mi ni Adébáyé Fúlàìmọ́. Ok. Program yìí ló wà ní Jẹ́sì gan. All right. Bẹ́ẹ̀ ni ó dẹ̀ ṣìyàn lọ́kàn. Ẹ ṣé. Nípa ìpẹ́yà tí èèyàn ti dúrí àti tí wọ́n ti là kọjá. Ẹ ṣé. Ok, ẹ ṣe àdúpẹ́ 070 30 78 48 59 àti 080. Ok. Hello. Hello, ẹ káàárọ̀. Káàárọ̀. Orúkọ yín bọ̀lẹ́ tí ń pè. Wàsíù ló ń sọ̀rọ̀ láti Owódelédé. Ok, ní. My 12. Ok, ní my 12. Ok, ẹ ṣeun bàbá.
bàbá wa Adéfá Ìwàlẹ̀sìn wọ́n wà ní agbára pẹ̀lú wa. Ìbéèrè mi ni wípé ní ayé àtijọ́ tí ọba kan bá wàjà wọ́n máa ń bi Ifá léèrè nígbà tí àwọ̀ àwọn kékeré ó dà wọ́n lè fi ẹrú jọba tó rí bẹ́ẹ̀ mú lé ní àti pé kí la lè ṣe. Ìbéèrè mi nìyẹn. Ẹ ṣé àdúpẹ́. Mo ń gbìyànjú bàbá wa ó ní ohun kan tí mo rí tí mo fẹ́ mo kàn wó pé kí n lò ó sí káwọn aráalé náà kí wọ́n àpéjọpọ̀ ọba kábíyèsí kan ni wọ́n ń sọ̀rọ̀ ní àárín mo fẹ́ kí àwọn aráalé kí wọ́n. wọ́n sọ̀rọ̀ bá kan lẹ́ẹ̀kan ọlọ́ba kan àwọn ọba sì. Hello bẹ́ẹ̀ ni máa lò hello ibi tí a ti sọ pé ẹrù ayé ti bẹ́ lára mi máa dá padà ibi tí a sọ pé kẹ́kọ̀ọ́ tiẹ̀ bá wọn ọ̀rọ̀ yẹn wà interesting. ṣe sọ yẹn mo wí kọ́ yẹn. Ó dà ká tó ẹja òbí a lè mú béèrè bóyá bíi 2 sí 3 ok ẹja hello. Hello. Yes ẹ káàárọ̀ orúkọ yín bẹ̀rẹ̀ tí ń pè. Èmi ni Mr. Ojo láti Isese ni mo ń pè sí. Ok yes. Mo kí àlejò yín tẹ́ mú wá sórí program. Yes bàbá wa Adéfá Ìwàlẹ̀sìn. Ẹ ṣé bàbá. Ó dà inú mi dùn Ọlọ́run á jẹ́ kí bàbá pẹ́ lórí ilẹ̀. Àmín. A fẹ́ kí wọ́n túbọ̀ bá wa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ nípa tó ń jẹ́ ìṣẹ̀ṣe. Sẹ́rí wọn á fẹ́ kí bàbá ta ìmọ́lẹ̀ kan. Sẹ́rí gbogbo àwọn tó ń mú wá láti Canada, wọ́n lọ mú wọn wá láti US, wọ́n lọ mú wọn wá láti ìlú àjòjì wa. Tó sì fẹ́ tán sí ìlú ìní wọn tó ti lọ tó sì mọ tí ìṣẹ̀dálẹ̀ wọn bí. Ẹ jẹ́ kó máa gbé wọn kó máa wà nínú àdéhùn pé sóun fẹ́ jọba kì í ṣe pé wàá jọba yìí tán àwa dé ìṣẹ̀ṣe ló fi jọba ìgbà tó bá wá jọba yìí tán tó wá di pé wá dé orí àléfà yẹn tán wàá wá yí padà pé ẹ̀sìn kan ni mo ní kán fi sinmi ìlànà kan ẹ jẹ́ kí bàbá kan bá tàmọ́lẹ̀ sí eré kó wà nínú àdéhùn láti ilẹ̀ wá pé tó o bá ti mọ̀ pé ẹ̀sìn báyìí ló fẹ́ ṣe tètè yá bá lẹ̀. Ẹ ṣé àdúpẹ́ bàbá wa láti Àṣeéṣe ẹ ṣeun. Ìpè ń kọlù pé 08077 647-802. Hello ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ ẹ bá mi rédíò yín sílẹ̀ o. Ẹ ṣeun bàbá. Ẹ ṣeun bàbá. Ẹ ṣeun. Àmín. Àmín o. Mo kí bàbá wa Adéfá bẹ́ẹ̀ ni Ìwàlẹ̀sìn. Ẹ ṣé bàbá. A máa jíṣe fún yín o. Àmín. Lágbára Ọlọ́run. Àmín. Ẹ rí ètò tẹ́ gbé báyìí láàárọ̀ yìí. Ìbò ńlá ni. Wọ́n á dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ọ̀làlẹ́kọ̀ọ́ tó ń mú ọ̀rọ̀ náà wá bá ní gbogbo ọjọ́ mẹ́jọ kò ní dẹni àwátì. Ẹ ṣeun àmín. Ẹ̀yin náà tí wọ́n dẹ̀ pè wá yìí náà ẹ̀yin dẹni àwátì. Àmín. Tí ó dá wa lójú náà ní gbogbo ẹni tó bá ti jọba lórílẹ̀ Yorùbá gbogbo tó bá ti rẹ̀ bá jọba kò lẹ́sìn nígbà tó bá ti lè jọba yẹn gbogbo tó ń jẹ́ kẹ̀kẹ́ ló gbọ́dọ̀ bá wọn ṣe bó bá wá jẹ́ mùsùlùmí má wulẹ̀ yọjú síbẹ̀ yóò nípò mùsùlùmí ẹ̀ bó bá jẹ́ lẹ́sìn kírísítẹ̀ yóò síbẹ̀ má wulẹ̀ yọjú síbẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bàbá ti lọ lẹ́ẹ̀kọ́ yí pé gbogbo nǹkan ń ṣe yẹn ó lé owó náà ló ń dàrú èèyàn wa dáàbò. Ẹ ṣeun. Ó lé owó ni o. Ẹ ṣeun Chief Imam láti Matogun ẹ ṣé àdúpẹ́ ẹ ṣeun. Hello. Hello. Yes ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ ṣéṣe. Ètò ní. Ọmọ kí bàbá máa wo. Ẹ ṣeun. Ẹ ṣé o. Àbúrò yẹn. Ogbó atọ́ mo súre fún yín nípasẹ̀ òwúrọ̀ fún. Ìwé mi pé ìwé mímọ́ ṣèjì ìwé báìbù àti ìṣòro. Hello. À ń gbọ́ yín. Ìgbà tó wà ní báìbù náà lárí tó wà nínú òkú náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́wọ́ ìlànà ìpínlẹ̀ ìgbìmọ̀. Ìgbà nínú báìbù náà láti rí wípé Olúwa sọ pé káwọn béèrè
ká má fi òrìṣà kan ká má yan ọlọ́run yìí lẹ́yìn òun. ṣùgbọ́n nínú ìṣẹ̀ṣe ara ń dárúkọ fún òrìṣà. ìjẹ́ a rí ìwé mímọ́ tí a lè gbá ìwé mímọ́ láti ọ̀dọ̀ ọlọ́run tó fi ẹ̀sìn ìṣẹ̀ṣe lórí. ok ẹ ṣeun bàbá wa. ẹ jẹ́ mú kan ìpè. hello. ẹ káàárọ̀ pápá pásá. ọmọ ìpínlẹ̀ o. yes sir. orúkọ yín bọ́lẹ̀ tí ń pè. orúkọ mi ti lu wọlé àdúgbò ẹni. láti bo. láti Ìkòròdú. yes sir. mo fẹ́ kí bàbá wa gbọ́ wa sọ̀mọ́ mi sí ọ̀rẹ́ dáadáa torí pé ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìjà táwa kàlùbíbì àgbọ̀ pé olúwa ní fi ìjọba. ok. àdèkà pé ọlọ́run ní fi ìjọba. ok. ẹ ṣe. ìdúró ní tẹ̀lé àwọn ọba tó bá bọ̀ sígbà yẹn ọba máa ń fi gẹ́gẹ́ bí àpẹẹrẹ Sọ́ọ̀lù. ok. Dávídì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣe àdúpẹ́. ṣùgbọ́n ìyẹn fẹ́ sọ pé ìgbà tá a bá ní àfẹ́yọwọ́ náà kò bẹ́ẹ̀. ok yes ẹ ṣeun. ẹ bá mi. ẹ ṣe rí ìwúre kan bẹ tá a máa ń ṣe tó sì yẹ ká máa ṣe torí pé lákòókò yìí a nílò ìmísí yẹn. àkọ́kọ́ ẹ jẹ́ ká máa wúre fúnra wa kódà tó fi dórí àwọn ọmọ tá a bí pé kí Ọlọ́run kó fún wọn ní ọgbọ́n, kó fún wọn ní ìmọ̀, kó sì fún wọn ní òye. ṣe rí nílẹ̀ kóòtù òjire ọgbọ́n ti sáwó lọ, ìmọ̀ ti sáwó lọ, òye ti sáwó lọ. bàbá wa tí wọ́n sọ̀rọ̀ gbẹ̀yìn tí wọ́n reverse ọ̀rọ̀ ọba tí a wá lọ mú jáde nínú bíbélì, ìwé mímọ́ ni fáwọn tí wọ́n ṣe fẹ́ni tó bá kà á, fẹ́ni tó bá mọ̀, fẹ́ni tó bá yé. ẹni tí wọ́n wá fi ṣe àpẹẹrẹ ìrìn àjò yẹn ó jẹ́ ìran ẹni tó jẹ́ pé 6% wa lórílẹ̀‐èdè bí láàlọ́ rèé mọ̀ bẹ̀. àpẹẹrẹ ohun tí kò yé wa tàbí tá a mọ̀ tí wọ́n gbé fún wa tá à ń kà la fi ń ṣàlàyé. ìjọba ènìyàn yọwọ́ Ọlọ́run. Ifá jẹ́ kó yé wa pé orí tí ó bá jọba ó ní nínú agogo idẹ ló ti máa ń wá. ó túmọ̀ sí pé Ọlọ́run ti dìídì yàn látòde ọ láti jẹ́ kó wá. ṣùgbọ́n tó bá délé ayé báwo la ṣe mọ̀ ọ́n ìní yíyàn tá a máa dá Ifá torí pé gbogbo wa ènìyàn ni wá. a dẹ̀ fẹ́ yọ ènìyàn láàrin ènìyàn. ìtọ́nà kan láfi yàn, ìtọ́nà kan láfi mọ̀, láṣẹ mọ̀ pé a jura wa lọ nínú ayé. àṣìṣe ìpìlẹ̀ ọwá nígbà tá à ń tú èdè Yorùbá wá sí èdè Bíbélì. nítorí pé bí a bá ń sọ pé mo fẹ́ tinú ìrìn àjò ẹwọ́nú ìbéèrè ìyá mi táwọn náà béèrè. nítorí pé bí a bá ń sọ̀rọ̀ pé gbogbo ohun tí à ń sọ lórí òrìṣà pé Bíbélì sọ pé ká má ní Ọlọ́run, ká má ní òrìṣà kún Ọlọ́run. èmi ń sọ lórí afẹ́fẹ́ fún gbogbo àgbáyé lénìí pé ohun tí Bíbélì ń pè ní òrìṣà yẹn kì í ṣe òrìṣà tiwa. tó bá dàbí rọ́ tá a bá fẹ́ kẹ́kọ̀ọ́ ayé a lè kóra wa jọ ká ní ìgbìmọ̀ ká wá yẹra wa lọ sí ọ̀hún káwọ̀ pé ṣé kínní sójọra wọn. tá a bá ní gbogbo èdè lédè tọ̀hún òun la lè tù ú sí èdè tiwa níbí. àwọn èdè ń bẹ níbí tó jẹ́ pé a lè rí sọ lédè òyìnbó. now ṣé bó ṣe correct ní èdè Yorùbá wa ṣé bẹ́ẹ̀ náà lọ correct lédè Yíbò bí? a ti yapa ìgbàgbọ́ nípa èdè. mò ń jẹ́ kó yé wa lákòókò pé kì í ṣe pé nígbà tí wọ́n tó mú ẹ̀sìn dé làwọn bàbá wa tó mọ Ọlọ́run ni wọ́n tó ń mọ òrìṣà. ẹ wá jẹ́ kí n tún wọnú ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta níbi tí wọ́n ti sọ̀rọ̀ pé Ọlọ́run ló máa ń yan ọba sípò.
mo fẹ́ kálàyé mi kó kún níbẹ̀ ok mo fẹ́ ṣe ìdáhùn ìbéèrè lẹ́ẹ̀kẹta tí bàbá wa sọ pé ok bí wọ́n bá dáfá níjọ́ wọ́n á sọ pé ẹrú lè jọba ìwọ̀fà lè jọba àjòjì lè jọba wọ́n lè jọba ní ìlú tí ó bá jẹ́ pé wọ́n ń wá olórí. Mo sọ síwájú ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan a lè kó ìlú jọ ẹnu wa lè kó láti kó ìlú jọ ṣùgbọ́n ẹnìkan ni ó jẹ́ olórí níbẹ̀ ẹni tí ó jẹ́ olórí yẹn kò síbi tí ò ti lè wá láyé tá a wà lénìí wọ́n tún lè dáfá o kí wọ́n sọ pé ààrẹ tó bá wọnú ìlú ìwá òun lẹni tí ó jọba ààrẹ tí fá ń sọ yẹn kì í ṣe pé irú ẹni bẹ́ẹ̀ lè jẹ́ ìran abòmíì tàbí tó máa jẹ́ ẹ̀yà abòmíì ṣùgbọ́n irú ẹni yẹn a ti fi ìsàmì sí lára pé ẹni ọba ni ẹ máa lọ síbi tí wàá ti lọ rèé jọba ìsàmì yẹn ti ń bẹ lára títí ẹ̀ tó bá dẹ̀ ti ń wọnú ìlú wọ́n sì lọ rèé rí pé ń tẹ́ sọ pé a máa rí lápẹẹrẹ o ẹni tí ó tòlú yìí òun ló dé ọ̀rọ̀ bìlà jẹ́ pé wà lójú ogbè yọnú ó ní orí wo bire kó o gbé mi dé ẹsẹ̀ wo bire kó o sìn mí rè ibi ọ̀pẹ àgbò kà ń gbé mi rè yí ibire ni adébáfún sàsọ̀rẹ́ eléyìí tí ó jí lóòrọ̀ kùtùkùtù tí ọmọ borí ẹlẹ́wìí sàsọ̀rẹ́ tá à ń sọ̀rọ̀ ẹrú ni ó sì wà lọ́dọ̀ ọba kan ojoojúmọ́ ló máa ń súre ìrìn àjò pé kẹ́lẹ́dà àwọn kọ́mọ̀jẹ̀ kó nu sin orí olórí kú sàsọ̀rẹ́ tá a dẹ̀ ń sọ̀rọ̀ yìí ọmọ ọba ní ogun ló dé ni wọ́n kó lẹ́rú bí a bá sì ń súre pé kọ́lọ́run kó fún wa ní ọgbọ́n kó fún wa ní ìmọ̀ kó fún wa ní òye ó lè jẹ́ pé níjọ́ tó nìyẹn ọba kọ́ ọgbọ́n ó lè jẹ́ pé nínú ẹ̀wọ̀n ni o lọ́jọ́ tó wọ́n bá fún yàn ní òye ó lè jẹ́ pé nínú òfìlè yìí ó dì sí níbẹ̀ lè yóò ti kọ́ ọgbọ́n yẹn ló ṣe jẹ́ pé àkùkọ tí ọba kọ àṣà ò ní gbé kò ní pa lóròmọdì rẹ Sàsọ̀rẹ́ ó gbéra ó dẹrú ọba tó náà jọba ṣùgbọ́n nígbà tí ìrìn àjò rẹ̀ tí ó máa wá sí ìmúṣẹ ọ sọ̀rọ̀ lójú ọba ńjọ́ kan inú bí ọba ní kí wọ́n lọ rèé kan ìgbókùsí ó ní kí wọ́n kàn kí wọ́n gbé sínú ẹ̀ ó ní kí wọ́n dé ó lóun ò ní fọwọ́ ara àwọn pa ó ní wọ́n lọ ju pósì sójú omi wọ́n sì jù síbẹ̀ omi sì ń gbé lọ ìlú tún bẹ tí wọ́n wá sọ fún pé àlejò ń bọ̀ níjọ́ tẹ́ ẹ bá rẹ́ni yẹn ẹnu ọ̀yà yìí ẹ ti rí pé ẹni àmì ni wọ́n ti dífá yẹn fún wọn wọ́n ti dífá fún wọn nínú ìlú tí ń bẹ wọ́n ti lójú ìlú wọ́n ti ní àtọ́ ọbẹ̀ ẹni tí wọ́n fi jọba ni wọ́n ń retí àwọn ènìyàn ń bẹ lódò ni wọ́n ti máa ń fọṣọ níjọ̀hún níbi tí wọ́n ti ń fọṣọ ni wọ́n ti rí omi tí ń gbé nǹkan bọ̀ nígbà tí ó dé ọ̀dọ̀ wọn ló gbé wá eré ni wọ́n sá délé àwọn eré mọ̀ wọ́n dé odò nígbà táwọn àgbààgbà kóra wọn jọ nígbà tí wọ́n tu wọ́n rí pé Sàsọ̀rẹ́ nítorí pé ìrìn àjò tí a fi rán kò tí ì jẹ kò kú wọ́n sì mú Sàsọ̀rẹ́ wọ́n sọ dẹni ọba ẹrú dọba ìwọ̀fà jọba ọba tó jẹ ọwọ́ tó jẹ́ olórí fún ọba bíi tí wọ́n ti jù sínú omi lọ́jọ́ tí pàdé lọ́ba dé ó jókòó sáàrin wọn ni wọ́n sọ pé ọba alágbájá ìjẹ́ ẹ mọ̀ mi ìyẹn náà tún sọ fún ọba ẹrú yẹn pé kábíyèsí àfi bẹ́ẹ̀ bá síjú nígbà tí ó sì ojú ló ní èmi Sàsọ̀rẹ́ ọjọ́ sí èmi rèé ẹ̀rí táwa mú wáyé a lè dárúkọ ìlú kì í ṣe pé ilẹ̀ Bethlehem tá a gba físà ká tó lọ bẹ̀ láàfin máa ṣàpẹrẹ àwọn kinní yẹn ó ń jẹ́ káwọn ẹ̀kọ́ kó máa bù wá kù ọlọ́run ni ọlọ́run tí ò ṣeé fi wé nǹkan kan Olódùmarè ó bàbá mi Ifá ni bàbá gbẹrù bí ọyẹ́ kùrukùru tó bo òkè mọ́lẹ̀ adífá fún ọba àjàláyé ọ̀ ń jẹ́ ọba láyé ni o ọmọ bù fún ọba ní òde ọ̀run ni o ló ṣe jẹ́ pé bí wọ́n bá sọ pé ẹjẹ́ àyè Ifá ní ẹjẹ́ àyè lọ́run ọba nítorí pọ́ba bí ọlọ́run ìní ò sí láyé ọba mọ̀ pọ̀ lé ayé gan o ẹni ọba mọ̀ pọ̀ o ẹni orísàdá mọ̀ pọ̀ o ṣùgbọ́n kò sẹ́ni ọlọ́run o Ifá ló sọ bẹ́ẹ̀ o ẹ wá jẹ́ ká tún tẹ̀síwájú pé àwọn babaláwo yìí tó bá jẹ́ pé ọ̀nà òrìṣà tó jẹ́ pé tí wọ́n ń ṣe yẹn kì í bá sí ọ̀nà ọlọ́run ni ó mọ̀ rọrùn fún wọn láti fira wọn jọba
ta nípò ọlá yẹn òwù, ta nípò ọba yẹn òwù, ta nípò àṣẹ yẹn òwù. Ṣùgbọ́n nítorí pé gbogbo àkókò tí wọ́n ń fi ẹrú jọba yẹn, gbogbo àkókò tí wọ́n ń fi ìwọ̀fà jọba, gbogbo àkókò tí wọ́n ń lo àrè láti jọba nínú ìlú, àwọn òrìṣà ló ń kó ayé lẹ́kọ̀ọ́ nígbà náà, òrìṣà ló ń darí ayé torí pé wọn àti ìtàn láyé. Ṣùgbọ́n nígbà tí àwọn ẹni òrìṣà kúrò láyé tí ayé di ayé àwọn ènìyàn ò ṣetán láti lo ẹrú mọ́, àwọn ènìyàn ò ṣetán láti lo ìwọ̀fà mọ́, àwọn ènìyàn ò ṣetán láti lo ààrẹ tó bá wọnú ìlú wá láti wá jọba mọ́, nítorí pé àwọn gangan ti mọ adùn oyè, àwọn gangan ti mọ adùn ipò, àwọn gangan ti mọ adùn owó. Ní gbogbo àkókò tá à ń sọ yìí, àkókò àtúnṣe ni, kì í ṣe tówó, kì í ṣe tilé, kì í ṣe tọkọ̀, kì í ṣe tẹ́sí. Ṣùgbọ́n wọ́n ń ṣe gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run tó pa fún wọn ni wọ́n ṣe ń darí ayé nígbà náà. Ṣùgbọ́n níbi tá a wà yìí, ènìyàn ní ń darí ènìyàn, àwọn ènìyàn ò gbà kí Ọlọ́run kó darí àwọn mọ́. Ìlànà tí ìran kóòtù òjìrè mọ̀ ẹni pé ká fífa yan ni. Lọ́jọ́ tí fásitì mú yàn, Ifá ò múra rẹ̀ rí o, kò sì mú babaláwo, kò má dífálà o. Torí pé tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ yọ yọnu, tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ ara gbogbo tí ń kó làlúrí bá wa. Ìní pé níbi tá a bá lé ayé dé, à ń fún ọba lọ́rùn. Bàbá mi kan sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, wọ́n ní ọba ò lẹ́sìn, òtítọ́ ni. Sáré tí àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́sìn tí wọ́n bá ti yọwọ́ lọ́rùn ọba, tí wọ́n ò fún ọba lọ́rùn, wọn ò dé kí àwọn tí ń jẹ́ lọ́balọ́ba kí wọ́n máa fi àṣà wọn gangan yangàn. Tí ẹ bá jẹ́ pé ọba tó bá mórí ibùsùn ẹnu pé èèyàn wọ suit níbo lọ́ ń wọ̀ lọ, kọ̀lẹ́tọ̀ kọ̀tọ́kọ̀ yẹ kọ̀ wọ lásà, nítorí pé ọ̀fẹ́ bá wọn kan gbé, ọ̀fẹ́ bá wọn kan dọ́gba, ọ̀dẹ̀ ń bẹ lórí ipò tó ń bẹ nípò ayé láti di aláṣẹ lé àwọn ènìyàn lórí. Ohun tó nísì tó ń tì ọ́ lójú. Ẹ ló sà, ìfẹ́ gbédè kankan lẹ́yìn Yorùbá, bẹ́ẹ̀yàn bá mú mi lọ China ẹ gba òkú fọ ni, ìní gbọ́ ni, nítorí pé hello sir. Yes. Orúkọ ìbọ̀lẹ̀ tí ń pè. wọ́n ti di ọgbọ́n ní o. Ok sir. Obìnrin bàbá mi náà wọ́n sùn. Ok. Mo fẹ́ lè jẹ́ tó bá sórí ipò yìí o. Ẹ ṣeun. Mo ń kọ́ gbọ́ngàn ni láti tọ́tọ́ bí èmi máa ń gbọ́ bókàmù yìí. Ẹ ṣeun. Bàbá tó dá ní o. Ẹ ṣeun. Wọ́n ní ìmọ̀ gan ni, ìmọ̀ wọn tó máa jù bẹ́ẹ̀ lọ. Àmín ẹ ṣé o. Bàbá Adéfá, mo mọ̀ pé bẹ́ẹ̀yàn bá mú mi lọ Amẹ́ríkà ẹ gba ògùn fọ ní. ìní sọ ni, torí pé ọ̀pọ̀lọpọ̀ wa tá a gba lọ́mọ Yorùbá àgbélé àmọ́ mẹ̀mẹ̀. Ẹ lóòsà ẹgbẹ́ abẹ́rẹ́ lẹ́gbẹ̀ẹ́ lágbáyà ó tiẹ̀ mọ mẹ̀mẹ́ tẹ ẹ̀ sọ pé bí n bá mẹ̀mọ́ sá mọ mẹ̀mẹ̀mẹ̀mẹ̀ wọ́n ń tàn ọ́ mọ̀ wulẹ̀ kéde Yorùbá kọ́ ọmọ. Bàbá sì ní tanra wa ẹ̀jẹ̀ ní jẹ́ mẹ̀mẹ̀. Ẹ ló ẹ máa gbé tó. Ètò ni ẹ káàárọ̀. Olúwarí bàbá ìbejì látọ̀ tó ń gúnyán. Ẹ ṣeun bàbá pápápá. Mo gbádùn ọ̀rọ̀ bàbá yẹn, bàbá láyé náà lè ní. Kábíyèsí. Ṣé rí èṣù tá a tún sọ̀rọ̀ yìí, ó tún yàtọ̀ sí èṣù táwọn òyìnbó. Bẹ́ẹ̀ ni, ṣé rí nípa tí ọ̀rọ̀ lọ́ba dé, àwọn ìlú kọ̀ọ̀kan ló fi ara wọn wọlé. Ọmọ bíbí máa gbọ́ ìròyìn lè ní. Olójú à. 070 30 78 40 59 070 30 78 40 59. Bàbá wa jẹ́ rí pé ó dàbí wà tó yẹ pé ìtàní wọn fà lọ fún. Mẹ̀mẹ̀ mọ̀lẹ́jẹ̀ ní jẹ́bẹ̀. Ẹ̀jẹ̀ ní jẹ́bẹ̀. Téèyàn wá sọ fún pé ẹ mọ mẹ̀mẹ̀ kí lẹ́ sọ fún. Bíbá ìmẹ̀jẹ̀ bó ní ṣe mẹ̀jẹ̀. Kí lẹ́ fi dà padà pé lágbájá bàbá wa lálẹ́ kan tiẹ̀ mọ mẹ̀mẹ̀. Kí ni èsì tẹ́sọ̀ fẹ́ ni bẹ́ẹ̀? Ṣé ká nà ń bẹ̀? Ẹ nà ń bẹ̀. Bàbá mi àgbọ̀ Yorùbá. Òyìnbó là ń rí mọ́. Tó bá jẹ́ pé èdè Yorùbá la bá fi ń kọ́ ọmọ wa ní ẹ̀kọ́ ò ní nira. Ọlọ́run ṣe wá lọ́pọlọ pípé. Bó lọmọ òṣè ní màwé. Ọ̀tọ̀ lọ́jọ́ tọmọ kọ́kọ́ kọ́ èdè òyìnbó. Ọ̀tọ̀ lọ́jọ́ tọmọ kọ́kọ́ kọ́ èdè Yorùbá. Kọ́mú tó wá máa kọ́ṣẹ́ tí ó ṣe láyé ẹ̀. Ọlọ́run dá wa dáa ni tí kì bá jẹ́ pé a bá jẹ́ ọlọ́pọlọ pípé yín tí ń bẹ lórí ọpọlọ ènìyàn dúdú pọ̀. Gbogbo ń tẹ́ bá fẹ́ ṣe
tàbí orílẹ̀-èdè tẹ́ bá fẹ́ gbé lágbàáyé pátá ẹ kọ́kọ́ gbọ́ èdè wọn ni o. bẹ́ẹ̀ni. mélòó òyìnbó ìní wá sórílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń sọ èdè Yorùbá tí kì í bá tún ṣe ọpẹ́ lọ́wọ́ àwa tá a jẹ́ babaláwo tá a jó níṣẹ̀ṣe tó jẹ́ pé à ń kọ́ wọn ní ẹ̀kọ́ ìrìn àjò yẹn ni wọ́n ṣe mọ̀ ìyàtọ̀ láàrin mọ́gàjí àti mọ́gàrà. kò sẹ́ni tí ń kọ́ ìran míì lédè Yorùbá láyé tá a wà bí kì í so níṣẹ̀ṣe if not a ti run. hello final call. ẹ káàárọ̀. orúkọ yín wọlé tí ń pè. balógun ní láti bẹ̀rẹ̀ bẹ̀. ok. ẹ̀kọ́ ìkànnì fẹ́ kí bàbá adébábá akíyẹ̀ ní ẹ̀kọ́ bàbá lọ́kàwé wọ́n ní èèyàn méje lọ́kùnrin ṣe ìrúbọ kí wọ́n tó lè ṣe ọba lóòótọ́ àbí tó bá jẹ́ bẹ́ẹ̀ ṣé ó ṣe yí padà fẹ́ràn àbí kò ṣe yí padà. ok mo fẹ́ kẹ́ dáhùn béèrè yẹn. ẹ ṣe wọ́n lé níyàn méje ni wọ́n fi ń ṣètùtù. ìtùtù tí ọba ìrúbọ ọba yàtọ̀ bàbá wàjà. kò sẹ́ni tó lè bọ́ síta ní gbangba tó lè sọ bẹ́ẹ̀ àfẹni tí ọba sọ àsọ̀rẹ́nu. pé kò rí bẹ́ẹ̀. kò rí bẹ́ẹ̀ ní pọ́nbélé. ẹ ló sà. ọ̀rọ̀ wípé wọ́n ní ẹ dákọ̀ mọ́ ibi tó kọ̀ kó ló kígbe o. wọ́n ní tájà yín bá tí ẹran bá yín bá sọnù ẹ wá o tí kìnìún kan bá sọ bọ̀bọ̀ wọn yín bá sọnù ẹ mọ̀ wá o kó ní yín ti wá. àwọn ọmọ olóhùn àpèrè ni wọ́n máa ń kì bẹ́ẹ̀ bájà yín bá sọnù ẹ mọ̀ mú lọ mí bàbá ta ní sẹgbẹ́ gbẹ́rangbẹ́ran àgùntàn yín tó bá sọnù ẹ mọ̀ mú lọ mí bàbá ta ní sẹgbẹ́ ṣùgbọ́n bí ọmọ gẹ̀rọ gbọ̀jọ̀ tó bá da tí ológun òdílé tó bá sọnù ẹ mú lọ mí ó ń bẹ lákàtà wa o sáà ń wá ìní ara wa ni. ètò àrà láti ẹ lọ́wọ́. 07030784059 070 ìpè ọkàn pé àwọn kan ni wọ́n ń kì bẹ́ẹ̀. ṣe rí àwọn tó máa ń sọ pé ènìyàn méje ni wọ́n ṣe tutù lù ènìyàn mẹ́ẹ̀ẹ́dógún mẹ́ẹ̀ẹ́dínlógún ni wọ́n ṣe tutù lù ogún àtẹ̀wọ̀n kan ni wọ́n fi ṣe tutù lù wọ́n ń sọ bàjẹ́ ohun tí wọ́n sí níbẹ̀ ni wọ́n ń ṣe kéèta nítorí pé wọ́n sí nínú àwọn tí ń ṣètò yẹn. ìní wọ́n ń ṣe kó lè jẹ́ nǹkan bàjẹ́. kó lè jẹ́ nǹkan bàjẹ́ la fi ń sọ now ṣé dandan ni ká pe ìwọ àrè àjòjì sí nǹkan ìlú bàbá wa kó o fi lè mọ̀ pé báyìí la ṣe máa ń ṣe ni ọgbọ́n tọ́pọ̀lọpọ̀ wa ń dá nìyẹn o kò sí ẹ̀rí fún tẹ́nìkan sọ pé lọ́dún báyìí lágbájá àti lágbájá ni wọ́n pa kó tó di pé ní àjò bàbá ìrún kódà tí ń jí abọ́ba kú ọmọ ní tó bì lójú ìdégbé kálàyé bá wà ká bá wá kí fáì àwọn abẹ́rẹ́ pé ìjí abọ́ba kú yìí sọ yẹ kọ́ bẹ tàbí kò yẹ kọ́ bẹ Ilé Ifẹ̀ nìkan sì ni tí ń jí abọ́ba kú wa kì í ṣe gbogbo ọba o yes ìdígbè ní fati sọ bẹ́ẹ̀ Ifá ni alákọjá ẹ̀mẹ̀sán àgbàlagbà wòsàn àbìbò nídìí káká mẹ́sì àbẹ̀sọ lùrùkú adébá fún alágbàgbọ́fẹ̀ níbi tí wọ́n ti ń joyè tí wọ́n yìí kádùn. ọ̀tàn báyìí. àgbàgbọ́fẹ̀ tí fásọ̀ yìí ọba yóò joyè wọ́n rí pé ọba ẹni tó pẹ́ jù ló lóṣùpá méjì kí ni ń pa àwọn ọba kí ni ń pọba kí ni ń fa ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ tí ọba fi ń kú wọ́n wá ti lọ wọ́n ti bọ̀ wọ́n wá dáfá ẹni tí fá tó mú torí pé àpèrè yẹn ti ń ba àwọn èèyàn lẹ́rù pé kò sẹ́ fẹ́ yọjú mọ́ kò sẹ́ tó fẹ́ yọjú mọ́ òun wá dáfá ni wọ́n sọ pé wọ́n ní kábíyèsí wọ́n ní tó bá jẹ́ pé bá jọba yìí o wọ́n ní nǹkan méjì lẹ́sẹ̀ àkọ́kọ́ níbi tí wọ́n bá ti fẹ́ tí ẹ bá ti ń bọ̀ ọ̀nà báyìí ni ẹ máa gbà ọ̀nà bí ni kẹ́ ẹ gbà ẹni ẹlẹ́ẹ̀kejì tẹ́ ẹ bá ti dé di mògún níbi tí wọ́n bá ti bọ ògún fún yín tí wọ́n bá ti fẹ́ dé adé fún yín ẹ mú tí wọ́n bá bù fún yín báyìí aha tí wọ́n bá fi bù ẹ ní kí ẹni tó bá bù ẹni òní kọ́kọ́ mú. ó ti yẹ tó yẹ pé bóyá wọn ti ń ju nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ibẹ̀ ni ti ń pa ọba inú kinní yẹn náà fi wọ́ sí tó bá ti wá mú tó bá fi lé lókè ní kan wọ́n kàn ní pọ̀ bá ń sáré ni kò sì ní rúye. bàbá wa ẹjẹ nkúnlẹ̀ ọ̀rọ̀ yìí o àwọn àgbàgbọ́ wọn bẹ́ẹ̀ létí wọn fẹ́ gbọ́ o. tọ́ wọ́n wá ń ṣètò ìrìn àjò yẹn bó ṣe bu aha tó fi bu ẹmu fún ọba ní ọyá mu ètò ọkọ́kọ́ bu kábíyèsí ń tó bẹ́ẹ̀ mo fún ọ láṣẹ. bọ́ ọba lò tó bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ̀rẹ̀ tá à ń sọ lẹ́ẹ̀kan láti èní lọ ọ bẹ̀rẹ̀ látòrí tèmi o gbogbo ẹni tó bá ti kọ́kọ́ bu ẹmu lótùfẹ̀ yìí òní ọmọ jágbà kìí ṣe àgbà orí ìjókòó òní kọ́kọ́ máa mú. wọ́ kábíyèsí ń tó bẹ́ẹ̀ yìí ní gangan lọ́wọ́ tásìrí tí ó wà nínú ẹmu ìgbà tó wá tásìrí tó wà nínú ẹmu ní kábíyèsí bá ní lágbájá
àsẹ́yìn ilẹ̀ ń ṣètò ìrìn àjò báyìí òun ọ̀wá ní fọwọ́ ara àwọn pọ́ o sẹ́ni látòní lọ etí lágbájá ṣe yìí ó ti di abọ́bakú òun o báyìí kódà ó ní gangan ni ó máa sọ òun sẹ́ni lọ́jọ́ tóun bá ti kú ọjọ́ náà ní kẹ́ ẹ pa o ajẹ́pọ̀ lọ pa òun. ṣẹ̀rí ibi tá a ti bẹ̀rẹ̀ ní bàbá wa ẹja mọ̀ lọlé. ká mọ̀ lọlé. bẹ́ẹ̀ni ẹja mọ̀. ká mọ̀ bọ̀bà kúlẹ̀ lẹ̀. ẹ̀ẹ́dẹ́gbẹ̀yà àwọn bọ̀bà kúlẹ̀ lẹ̀. bàbá wa ní ifá a sọ̀rọ̀ lẹ ibi tá a ti bẹ̀rẹ̀ níjọ́ mi tá a bá pàdé náà. lórí abọ́bakú yìí a wà gbé wọ opó susu. bí ó ṣe rí nu.